ṣe fẹ́ mọ̀ pálí ayé ara tèmi ní báyìí ilé ayé tí gàn yín gbé tì. àwa tọ́tọ́ ṣe láì títí ti yín. ayé aláyé lẹ gbẹjúmọ́. torí ẹ̀ náà la ṣe wà ń bí. pé mo ẹ̀gún fẹ́ẹ̀sì wà nù ayé mi ní báyìí ẹ̀nànú. ẹ bá lọmọbìnrin tó máa ń kó yin ọmọ olóògùn lọmọbìnrin ayé rẹ ti bàjẹ́ pé àwọn tó bí ọmọbìnrin mọ ọ̀rọ̀ ọmọ bí ọmọ òfò ni tẹ bá nígbà tó gbá London náà mọ̀ ọ̀fọ̀ fún ayé gẹ́yẹ ti bàjẹ́ ó wá sí onú gbọ́rọ̀gbọ́rọ̀ òfò báyìí ló gbogbo lẹ́nu roboto ìníyàwó ìmọ̀láyè kò sí bẹ́ẹ̀ fi ṣe ní kò lè mú mi mo ti ṣe wèrè jìnnà. so tó bá gbé script wèrè wá 5 million 10 million ẹ̀ níyà. ẹ̀ ṣe níyà mo ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè gan fún ọ báyìí. 10 million lọ́dọ̀ dáfọ̀ owó ni bó ṣe má jọ surprise ẹ̀ mo lè jọba ń lu lẹ́kọ̀ọ́. lóòótọ́ ni nígbà tí yóò bá jọba nílẹ̀ Ìgbò síbò náà jọba nílẹ̀ bí ìgbà tó lè ṣẹlẹ̀. òun ló dé lẹ́rú gbogbo ẹ̀ lọ sọ pé lóòótọ́ ni. mo ta fún yín ni. mo fura pé 419 ló tírẹ́ẹ̀nì ẹ̀. àwọn ọmọ mi wà tẹ́ pé tẹ́ ń bọ̀ láti ta tẹ́ pé bíi rìtáyà púpọ̀ bẹ̀ náà ní tẹ́lẹ̀. retired OS. tẹ́ pé mo wá rìn wáyé báyìí fókọ̀sì tí wọ́n gan náà ni pé agán pilẹ̀ ní mo ìwà London náà ni mo bá lọ. má bọ̀kọ̀ mi ṣe mi ṣe fine boy. ẹ stop ẹ stop ẹ. ọ̀nà tí wọ́n máa lé mú. kò sáwọn tó ń lé yín ẹni tó obìnrin tó sì yín rí pé wọ́n kọ̀ wò yín pé bí ìwà London náà mo jí fún ẹ náà. ẹgbẹ́ ẹ náà létí. pé. mo ní àwọn àríyá mi létí. kọ́ ọ̀rọ̀ yín létí. tí wọ́n bá kọ yín mọ́tò ní ìṣẹ̀lẹ̀ ìgbàgbé bọ̀tọ́kùnrin bá sẹ́yìn di next 15 years ẹ̀ mọ̀ rántí ṣé ẹ rántí July 14 1973 tẹ fọ́ lọ́mì mú pé ńgbà mo lò dé àwọn ìyá àbí. tẹ wọṣọ yẹ́lò báyìí níjọ́ yẹn. wọ́n náà ti rántí ó ti ní ìdíwọ̀ gan ti pọ́wọ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló bọ́ sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan bó bá ṣe rọrùn fún yín náà ló ṣe rọrùn fún àwa náà bí. nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mo bẹ̀rẹ̀ sí ní ṣe atótónu nípa àwọn tí a dámọ̀ lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n jẹ́ bí òpó fún wa tí wọ́n jẹ́ kí iṣẹ́ eré àgbéléwò kó yẹ̀ àwọn tí wọ́n jẹ́ pé tá bá tún wo inú sàkún tán yàn láàyò adẹ́rìn-pòṣónú ni wọ́n kódà ẹlòmíà ní tí bá tẹ̀sí rí wọn báyìí máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn àti ẹ̀ tí ì ní gbọ́rọ̀ ẹnu wọn lásán gan àti máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ṣe mọ kéèyàn kọ́kọ́ bú rẹ̀ kó tó bú ẹ ìwọ gan ti mọ̀ pé o máa gba sáìzì ẹ níjọ́ yẹn náà ẹ̀yin ẹ̀yàn wá lórí ètò Oyinmomo bàbá mi dáadáa láti ìlú Ìbàdàn tí wọ́n jẹ́ ọmọ tó yáàyè tí wọ́n jẹ́ ọmọ ojúlówó ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn làgbà lálejò lẹ́ni ẹ máa pé ta ni ó yẹ máa forí ìwé máa ṣíwèé ẹ máa ṣíwèé ẹ máa ṣíwèé ìwé ìrántí ti kan àwọn bàbá wa dáadáa Múyìwá Adégòkè tí a mọ̀ sí Londoner ṣe wà dáadáa sá. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ kó atótónu. gègé ifá èèyàn tẹ̀ ní mọ̀ pé ẹjọ́ bí ọmọ 35 tó lọ 40. ẹ̀ǹgbẹ́ tí a bá gbin fúláwà tí ọba ti wúwo sí bákan náà ni ọ wà mi ní nǹkan jẹ dáadáa ni ọ̀rẹ́ tí wọn náà fi mí wó pò èmi lò pò ó di iṣẹ́. ẹ wà lára àwọn tripod àmọ́ ẹ wà lára àwọn tí wọ́n gbéṣẹ́ ìlárugẹ kódà ẹ wà lára àwọn tí wọ́n jẹ́ kó hùn wá pé tí àwọn bàbá yóò bá ní àwọn ìtàn burúkú àwa ọmọ náà àrí nǹkan dé bá látijọ́ tẹ̀ tí ń ṣiṣẹ́ èmi èrò bóyá gbọ́ scandal kan ìtàn kan tí ò da nípa Múyìwá Londoner àbí Múyìwá Londoner wá ní kán wá máa pàdé òní room 306 o fẹ̀yìngbólẹ̀ grammar school àgbọ̀. ògòdì bọ́lọ̀ lókè ọ̀run hallelujah. tí ọba di níyà kì í dé gbẹ̀yìn káwà tó jáde ni wọ́n ti sọ fún wa pé ká náà ti ọmọ ẹni tá a ṣe sóńgbà tó ń dàgbà náà agbọ́dọ̀ náà ti bàbá ọmọ tá a jẹ́ bó ṣe jẹ́ nu. àwọn tó wà nìbàdàn àti gbogbo Nàìjíríà káàkiri jákèjádò ilẹ̀ adúláwọ̀ náà wọ́n ń wò wá ẹ kọ́kọ́ bá mi kí o. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nínú ilé ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ bákan náà etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di èmi ọmọ yín àbí tí ọmọ náà ṣètò ní mí náà ẹ̀yin ọmọ náà àbí èmi ọ̀nkú yín Múyìwá Adégòkè èmi náà mọ̀ kí àkọ́ tó máa bínú ọ̀dà àmọ́ tún padà sọ ọmọ ẹ fi mí síbi kan tó bá tẹ́ yín lọ́rùn èmi ni mò ń kí yín láti ìlú Ìbàdàn
ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ojú òní tì God bless you. èmi àti ẹ̀ pè yín ní bàbá abẹ ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti ń mu kò kúrò níbẹ̀. ní sùúrù yẹn mo ti rí bẹ́ẹ̀ bù torí ẹlòmíì wà prison náà ibẹ̀ náà níbẹ̀ náà ẹlòmíì wà mọ́ṣúárì ibẹ̀ náà. bàbá nulẹ̀ ni o bàbá nulẹ̀ tó ṣe àkóso nulẹ̀. yóò tún dàbí gbẹ̀rẹ̀ ká lọ́dọ̀ mi ọkù bẹ̀ káfíńlá ọkù bẹ̀ ọ̀dà ọkù bẹ̀ fún púpọ̀ náà àwọn ọmọ yín torí ẹ̀yin àgbàlagbà lẹ́ni ọmọ tó dáyé lénìí ó mọ̀ pé òun gbẹ̀gbọ́n lánàá ó dẹ̀ mọ̀ pé òun á gbàbúrò lọ́la tí ó bá dúró púpọ̀ nu wọn ò mọ bí iṣẹ́ yìí ṣe bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ yìí ló yàn yín ni àbẹ́yìn lẹ́yànṣẹ́ yìí. méjèèjì lọ wọnú ara wọn torí pé ẹ mọ̀ wípé àwọn kan máa ń sọ wọn ní pé òfò sẹ́ńtọ́ fẹ́ràn ẹni tí ò fẹ́ràn rẹ̀ tí ẹ bá fẹ́ràn ṣe tíṣẹ́ ò bá fẹ́ràn tán ẹ rí i pé kò ní dédé àwà yìí ẹ ní pèpè wá jókòó kó wá máa ṣàlàyé ilé ayé ara rẹ̀ fún yín ẹ pẹ́ fẹ́ mọ̀ pa ilé ayé ara tèmi ní báyìí ilé ayé tí yẹn yín gbé tì. àwa tọ́tọ́ ṣe láì títí ti yín. ayé aláyé lẹ gbẹjúmọ́. torí ẹ náà la ṣe wà ń bí. pé mo ẹ̀gún fẹ́ẹ̀sì wà nù ayé mi ní báyìí ẹ̀yin nílùú mọ̀ọ́ká. torí pé Ọlọ́run ní kí iṣẹ́ náà fẹ́ràn wa so mo fẹ́ràn iṣẹ́ náà fẹ́ràn mi irú ayọ̀ ọ̀rẹ́ mi nísìn alápá sílẹ̀sì ẹni pé kámẹ́rà fẹ́ràn rẹ̀ apá ìmọ̀wò lẹ́ẹ̀kan ló ti bẹ́ẹ̀ pé ń gọ́ òun ẹ̀ ni ayọ̀ ọkọ dọ́ọ̀lì. láti tó nígbà tá a rí ká àrípò ti lé ní 30 ọdún tẹ́ ti karabọ̀ ṣẹ́ yìí. ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ lé kiri. bẹ́ẹ̀ni iṣẹ́ tàgbà náà nìyẹn. Ọlọ́run ló ní wo bí ọkọ. ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ lè sọ àmọ́ àṣebàjẹ́ èèyàn ọ̀rọ̀ wa ló sọ wọ́n di bestie ẹ̀wọ̀n kọ́rọ̀ tí ló sọ wọ́n di bestie báyìí. ara kámẹ́rà lèmi bá ṣe bestie o mo tó ń lọ bò mí nìsín ẹ̀yin dẹ́kẹ́ ẹni rí ọba lọ nìyí. bó ṣe wà náà nìyẹn ẹni bus stop. obi ò gbọdọ̀ pààyàn tó àwọn èèyàn kan ní bóyá ọ̀dọ̀ adẹ́rùpọ̀kọ̀ bàbá wa adẹ́rùpọ̀kọ̀ lẹ ti kọ́ṣẹ́ àwọn kan ní kò yé àwọn ṣálẹ̀ yan. kílẹ̀ sọ débi ọ̀rọ̀ mi tẹ́ fi ń jọ sọ̀rọ̀ káàkiri. náà sọ̀rọ̀ lọ́rẹ̀ gbangba lẹ́wọ̀ ayé tẹ́ bá wà gbangba náà la lè sọ̀rọ̀ yín. bẹ́ẹ̀ bá sọ pé ọ̀dọ̀ Adẹ́rùpọ̀kọ̀ ọ̀gá mi náà lọ jẹ́ àwọn akọlọkọ mi níṣẹ́ apàdé lórí fídì ni ọ̀gá mi gangan ni pa túbọ̀ ọdún òsì tẹ́ máa pín bàbá amòye àbí pàdé Mikailu ọ̀gá mi nù. pa túbọ̀ sọdún sí bẹ́ẹ̀ni ó ti lé lọ́gbọ̀n ọdún dáadáa. adúpẹ́ fọlọ́ ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ àmọ̀ pé nísìnyí àwọn òbí ti ń sọ pé tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn mo fọwọ́ sí mo fara sí ṣáwọn òbí yín fọwọ́ sí ń gbà yẹn àbẹ́yìn fi tipátipá jára yín gbà tẹ̀ lọ wá tíátà lọ. àṣẹ́rí tó ṣẹlẹ̀ ni pé òbí mi mo fi gbogbo ọwọ́ sí ń bọ̀ wá tásìkò kan tán màmá mi náà wá di pé tó bá kọ́kọ́ rẹ̀ tó bá kí mi sí Adégòkè àwa ní ìyá lọ́dọ̀ náà ọwọ́ mi tí ó ti jójó tó lóun ní jó ẹ̀wọ̀n at that time ó ti ẹ̀ terrible lásìkò kan kọ́ ló ń ṣàánú fún wa nígbà tí iṣẹ́ yìí tẹ́ pé sẹ́yìn pé kò síbi tí wọ́n ti kú bọ̀tò kí ikú tí wá máa yàtọ̀ torí pé ìgbà ojúmọ̀ ni wá sọ́nbọ̀ tó àsìkò yẹn wo ẹni nílé ọmọ rẹ̀ ń di rẹ̀ pé ò lè ṣiṣẹ́ òkè nìkan because ìgbàgbọ́ wọn ọ̀nà ọ̀tọ̀ lọ́lọ́ àmọ́ àdúpẹ́ fọlọ́ pé Ọlọ́run ṣẹ̀wá kò sínú ẹ̀. àdúpẹ́ fọlọ́ ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yà adẹ́rìn-pòṣónú lẹ fẹ́ yà àbí àwọn èèyàn lọ́kọ̀ máa ń wò pé bọ́bọ́ yìí ọ̀rọ̀ tó sọ àwọn èèyàn akọ̀rẹ́rin kéékèèké lọ́n fi wá bẹ̀rẹ̀ sí ní fi yín ṣe adẹ́rìn-pòṣónú nínú. no kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rí ìwé mímọ́ sọ ó ní ẹ̀bùn rẹ yóò lànà fún ọ. ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà lọ́dọ̀ ọ̀gá mi gan-an a máa tábà ṣe báyìí ìgbà báyìí serious role ni mo máa ń ṣe ìgbà máa ń pè mí ní Jídé ọkọ̀ Kòté yẹn ni ẹja tó ṣẹ̀dí time kan báyìí so obìnrin kan bẹ nínú group ọ̀gá mi náà tó máa ṣe Kòté ìlú wa ṣe Jídé ẹ̀mà so gbogbo ayẹ a ti máa ṣe oríṣi kan serious role ni bọ̀jẹ́ mọ̀ wípé tó bá wà lára ẹ máa tìyàn ni torí pé ṣẹ́ẹ́dí kọ́mẹ́dì tẹ̀wọ̀n yẹn ìyàtọ̀ wà ń bẹ̀ ọ̀tọ̀ ni pé you want to be funny ọ̀tọ̀ ni pé wà nù bọ́dí ẹ̀ gangan. ability ọdún ìyànmọ́ wà ń bẹ̀. ẹ ti gẹ́tì ẹ pé ẹ̀wọ̀n sì irú ẹ̀dá tó lọ ń dá mi naturally tẹ́nìkan bá sọ pé wá tẹ́mi bá sọ wá tèmi àwọn èèyàn rẹ̀ rìn so ọ̀nà tó lọ ń gbé gbà ní so ẹ̀bùn wà ń bẹ̀ torí pé bẹ́ẹ̀ fi mí ṣe níwò ta lọ yóò serious jù tí wàhálà máa ń bẹ lórí rẹ o president ìlú bí mo bá ṣe president ìlú ẹni tẹ́bi ń pa gan tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ rẹ́rìn ni wọ́n gbàgbé ń pa oúnjẹ ẹ̀dígẹ́tì ẹ̀bùn Ọlọ́run ni. tí wọ́n ní nǹkan tẹ́ ṣe tó yàtọ̀ sí àwọn adẹ́rìn-pòṣónú tó kù torí nínú àwọn adẹ́rìn-pòṣónú àmọ́ pé baba Sùwé wà nù wọn Lúkúlúkú Adẹ́rùpọ̀kọ̀ Mr Latin ṣó láwọn èròjà kan bóyá ìwé tẹ́ máa ń kà tó tún máa ń fún yín ní òye tẹ́ fi máa ń gbé àwọn ọ̀rọ̀ yín kalẹ̀.
ṣẹ́rí tó ṣe rìn pé ṣẹ́rí adẹ́rìn-pòṣónú á dàbí lóko jẹ́ pé mẹ́kà mọ́tò ṣe pé nísìnyí Camry wà tó jẹ́ Toyota product, Honda wà tó jẹ́ Honda product, Hyundai wà bẹ́ẹ̀ ni comedy ṣe wà. Ọ̀nà tí Ọlọ́run ṣe sí ara oníkálukú bó ṣe lè gbé gbà á kan wà tẹ́ pé street ló máa mú wọn fọ́ ni ṣe pé tẹ́ bá kọ ìwé aré tẹ́ bá kà ó lè jẹ́ pé ó máa fọ́ ni bọ̀dú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ní kó nǹkan ọ̀fọ́ ní fún ara rẹ̀ nájọ́ lè má ṣe bọ̀t ìgbà míì wá tẹ́ pé èrò tí wọ́n máa ń pe àwa sí ìwé aré yẹn gan lè mọ̀ fọ́ ni bọ̀t wọ́n sọ pé àwa ní ká wá interpret ẹ̀ so ń bọ́ yẹ pé ọ̀nà tó lọ́n pè wá sí náà ni so dá bá ti mú báyìí èrò rí ìsìn bẹ́ẹ̀ ṣe fáìní ìsìn ká pé ẹ tí ì lọ́pọ̀ àbí pé ẹ ti lọ́pọ̀ ẹ fẹ́ pààrọ̀ àyè ẹ fẹ́ tẹ̀ mọ́. ẹ fẹ́ ṣe change over. Tẹ̀pẹ́ àbí tí èsì pẹ́ fẹ́ yọ fíìsì bíi kẹ́kí bọ́ mi tẹ̀pẹ́ ní mo ti máa bá yín sọ tẹ́ pé inú yín yóò sì dùn tẹ́pọ̀ kọ́ yín gan ni kò ní bí. ọkọ mi gan yọ̀ǹda mi pé máa lọ. kẹrù máa lọ pé ẹ wo dáàdi wa Ọlọ́run ní dáìn láwọn ọlọ́wọ́n fi àjẹyìn wàhálà ẹ̀ ti pọ̀jù fún yẹn nídìí rẹ́ẹ̀sì ìyá ẹ̀ sábò síbi jáde máa ń dábọ̀ dàbí láàmú yẹ ọ̀rẹ́ rìn sùn ẹ̀ fi style wà sọ́dọ̀ mi náà sẹ́fà á sì lọ tán kí dáàdi ò tó mọ̀ pé ọmọ gbòmìn mi ni gẹ́gẹ́ kó mo mí ní ẹ̀dá ìdẹ bá ń wò mí lé o tó ẹ máa lè pa mi o ẹ̀dá fún èdè mọ̀ ń bá yín sí o. ó dẹ̀ jẹ́ kí n wò kí làwọn nǹkan tí ìfẹ́ iṣẹ́ yìí kí làwọn nǹkan tó gbà lọ́wọ́ yín tẹ́yìn gan mọ̀ pé tí ò bá ṣe pé iṣẹ́ yìí ni mi ní fi àwọn kankan yìí lẹ̀. ẹ ṣe rí iṣẹ́ yìí tí ẹ bá ń ṣe ọ gbọ́dọ̀ mọ̀ wọn rẹ̀ gbogbo nǹkan tẹ́yìn lè rí tí ò ní tó lè bí inú tẹ́fẹ́ dá sí bínú ẹ̀ mú jẹ àwọn ò gbọ́dọ̀ bínú bẹ́ẹ̀ tí ó sì dùn wá àwọn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí wa tó nígbà mi wá dé pé àwọn sẹ́ríà olólùfẹ́ wa grade by grade ni wọ́n àwọn kan bẹ́ẹ̀ náà olólùfẹ́ wa dé pé aninilára ni wọ́n àkàn wà pinni-lẹ́mìí ni step by step àkàn wà pé amúnú ẹni dùn dé pé ẹ̀ máa gbàdúrà pé àkàn wà dé pé bọ́sẹ̀dì ni Ọlọ́run lọ́rọ̀ wọn sí yàn ẹ mọ̀ pé kan wà ní olólùfẹ́ wa dọ́kítà lè wọ̀sùn pé pín wa ọkọ̀ tó ní ọ̀tẹ̀ mi lọ́rùn ọmọ amúnú mi dùn tó sì fún yàn lójijì ọkọ̀ mẹ́tò tó bẹ́tà tí yàn lò àkàn sì wà dé pé àbá àgbàlagbà àbá wèrè ni ọ mo jẹ́ láìkí bí o ṣe kọ́ báyìí bí o ti yá wèrè wàhálà olórí burúkú ni ọkọ̀ ní dá fún ọ ó lè pààyàn àwọn sẹ́ẹ̀tì kan nù àkàn wà tẹ́ lè pín láago kún òru hello ṣé London náà wọ́n sọ ní kò ní dáa fún ọ wàhálà ìbọ̀sẹ̀ tí club dé ni wọ́n á ń wo kéde orun òkun mi wọ́n á wò pé olórí burúkú ni ọ kí lọ́mọbìnrin yẹn ṣe wọ́n tó fi sọ wàhálà ìkò lè yí ọ ẹni sùúrù sáyẹn sùúrù wèrè wo ni kí ni wo lórí burúkú yìí ìfẹ́ náà ló sì ní débẹ̀ o ẹ orun kan báwọn yóò máa fún ìpè ránṣẹ́ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ wa ti dàbí ọ̀rọ̀ ìbò tí ìbò bá ṣe ń tọ́ dáadáa wọn ni ayé ìbò lè dá tẹ bá tó rí mọ́tò tí wọ́n ṣe jáde ẹwẹ̀ yìí náà ní ìsìn wọ́n ti máa ṣépè fún yín ẹ bá lọmọbìnrin tó máa ń kó yín wọn olóògùn lọmọbìnrin ayé rẹ ti bàjẹ́ pé àwọn tó gbé ọmọbìnrin wọn ọ̀rọ̀ ọmọ bí ọmọ òfò ni tẹ bá nígbà tó gbá London náà mọ̀ ọ̀fọ̀ fún ayé gẹ́yẹ ti bàjẹ́ ọ wá sí onú gbọ́rọ̀gbọ́rọ̀ òfò báyìí ló gbogbo lẹ́nu roboto oríṣiríṣi nǹkan wọn fi ń wé ẹ̀wọ̀n ẹ̀yìn náà ti ń gbé pèmí irú ti àná ẹ̀ tí gẹ́. ìgbà tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́jọ́ kù mò ń fi àkàwé yẹn mò ń wò pé lóòótọ́ àmọ́ tó bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ kì í bínú rárá. ìgbà míì máa dùn yẹn ìmọ̀ ẹ̀yìn ò mú mọ́ra. ẹ sọ̀rọ̀ kan rí kò sẹ́ni tẹ́ ẹ sọ̀rọ̀ sí rí tẹ́ dá padà fún. inú mo lè fi style sọ ọ́ pé wọ́n ní aláìkò lè yẹ iye gan-an fẹ́ ọdọ akágbà pé oníjọ yẹ wá gbàdá ìkújọ kan bẹ mò ń lọ sọ́ṣogbo ìlú wa pa mí sẹ́mi kó yẹn máa wá bí tó ti máa tẹ́wò tí ní ṣe kínní àwa débi kan lérí àìwò mi pẹ̀lú àwọn ọmọ mi tó máa bọ́ọ̀sì máa jẹun bẹ́ẹ̀ lérí àwò yẹn àwa di pé bẹ́ẹ̀ yẹn fi rò díẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ títì mo bá ọ̀gá ẹja jẹ́ bí bá ṣe jókòó nù bóyá àti fẹ́ máa jẹun báyìí mo ti bọ̀wé kìíní o yẹn àgbẹ̀sì ni wọ́n náà ń lé ọ̀yà mo mú bí ìtàn yẹn báyìí Ọlọ́run mo bí ọ̀bọ̀n ti ń bọ̀ bóyá tí mo sẹ́pẹ̀ ni ọkọ̀ fún mi gbàrún látẹ́ ni gbólà kí ló dé ìyá olóúnjẹ náà sáyé dìde mo ní kí ló ṣe lọ́dọ̀ náà ayé òní da wàhálà ìmọ̀ pé ń rí orí láyé mi ìgbàrún lọ wá kàn mo dẹ̀ yóò wá lójú ẹsẹ̀ àti ìyá máa yóò yìí mo yóò wá lójú ẹsẹ̀ ni. wọ́n bá yí pàṣẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀wé lọ. mo kàn ra dìde mo fowó ni àti ti sanwó màmá wọn pé má bínú o mo bí àwọn tẹ́ ẹ ṣe ọ̀dà alákànní bọ̀bọ̀ ẹ̀ alákànní tẹ́ ẹ ṣe ọ̀dà àwọn akónú mọ́tò ọ̀yà tí mo ti plan bí n ṣe jẹ tán rẹ̀ gbogbo ẹ̀ ó sùn mí lóṣogbo náà mẹ́rin pé ọ̀gá abáyé mo ní àyè táwọn jẹ́ wọ́n ti gbà fọ́lọ́ ẹ̀wọ̀n olúwa ẹ̀ nìkan nu àmì tí wà dé pé ẹ bá fún wọn ló pé má bínú tó wà lọ́mọ ilé ọ̀rọ̀ rẹ̀
ojú bẹ́ẹ̀ lọ aláyé irú pé olórí burúkú wo nìyẹn àwọn owó òsì wo ni èmi ò tó ń bára oníwà tó kówó tó pọ̀ jáde ọ̀gbẹ́ni fáwọn lówó gidi jáde 3,000 orí ibú wo ló ń kó kí bóyá 4,000 gan ló sì wà lọ́wọ́ tèmi ń gbà náà. tó o dẹ̀ jẹ́ ká ṣáà tiẹ̀ jọ pín ká mú mọ́ra wa lọ́wọ́. àwọn kan náà tó ń náà lólùfẹ́ wa bọ̀sí díẹ̀díẹ̀ náà ni bá a ṣe rí kàńdàlárí gidi náà tó adúpẹ́ fọlọ́. àwọn olólùfẹ́ yín ní ká béèrè pé ṣé eré àgbéléwò lẹ ṣe tó fún yín nínà gíjẹ Londona àbí bẹ ṣe ti lọ London sí dáadáa tó rà mọ̀ pé arìnrìn àjò ní. yóò lè dàn parí náà sá parí lọ́nà yìí. airport àwọn tó ń rí ní airport ń ya fọ́tò àìmọye pictures. tí wọ́n bá sì yàn lọ́nkọ́. tọ́wọ́ sì yàn lọ London ó dà. airport. bọ̀ ẹ gbéra torí wọ́n pàdé yín náà London. wọ́n tó rí mi náà plane. wọ́n rí yín London. Anyway ògo ni fọlọ́run ló fẹ́ ọ̀run. hallelujah. tí bá sọ kíní kan wọn fọ́ nísìnyí mi ì tí ì dídú ìbòrí ni mo ti ń jẹ́ Londona. lóòótọ́. torí pé as at that time bí mo kọ́ ti bẹ̀rẹ̀ sí jẹ́ London ọ̀dọ̀ ọ̀gá mi ni but ọ̀dọ̀ àbúrò mi kan ló ti wá ló ti. lórúkọ yẹn ti gbèrú. fẹ́ẹ́ lọ́dọ̀ ọ̀gá mi nígbà yẹn àrùn kan wà dé pé tí wọ́n bá ń sàdá pé lọ́ọ́ jẹ́ kẹ́ ní HIV àyàn máa sàmì torí àti ìmọ̀túnmọ̀ ìgbà yẹn. èsì ó mọ lágbára Ọlọ́run torí pé ó kó ìbò lásán kan àyàn sàmì ni so gbogbo ayé ọ̀gá wa ti wá ṣe research lórí irú nǹkan bẹ́ẹ̀ so wọ́n á sọ pé èmi mo wá láti lóyìnbó so ní bá ti ń wa mọ́tò àpáǹgà kan ní wàá mú dọ́là ń fi orí kìíní báyìí so obìnrin tí bá ti gbé bẹ́ẹ̀ báyìí wọ́n bá yà pé ìwé wo ni ìwé kọ́ that is dara wọ́n máa fi swag sí so ọmọ yẹn wọ́n á máa wò ká ṣáà lè fọ́ọ̀kì tó bá fẹ́ fọ́ọ̀kì nínú fọ́ọ̀kọ̀ wọ́n fẹ́ fọ́ọ̀kì olóyìnbó so brain yẹn àbí ṣe so as at that time ọlọ́mọdé àárí àwa ń kó HIV wá látọ̀ àwa ń pín ilé tó wá fi ń kọ́ àmọ́ lẹ́kọ̀ọ́ pé kí ẹsẹ̀ bó ẹ bá wá láti ilé ìbò lẹ́mọ̀ sáré bẹ́ sí o ẹ máa lo ọ̀rá ìdáàbòbò sóbi lọ́dún náà ẹ sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn túbọ̀ wá di ọdún kan I think 93 I think àbúrò mi gangan ni o ní family gangan mi wá Àjàlè wọn máa pè bàbá Pété so wá ṣe series kan fún Galaxy Television as at that time Galaxy Television yẹn ó ṣẹ̀ dé Ọ̀yọ́ state ni and that is the first private television station tó wà lọ́yọ̀ state náà so wá ṣe so wá jẹ́ oúnjẹ landlord bàbá Pété èmi wá jẹ́ Londona ṣe mọ àwọn kan tí wọ́n wá láti ìlú èbó ṣe pé ayé ọ̀yẹ́ wọn gan lọ́hùn nígbà tó adélé bẹ́ẹ̀ wọ́n á lọ sínú agboolé so gbogbo tó dáa jù tí wọ́n ní ní èbó I could remember one time we meet again yes ṣe gbogbo àwọn kan ìwà ayé tí Londona wà ń London nínú ẹ̀rùn lè bàbá ó lé góòlù yẹn náà sì ni ẹ̀rùn náà tó pélé rẹ̀ ń góòlù náà kọjú sí mi kọjú sí ọ nílé rẹ̀ ilé alámọ̀ lọ́nà wa tó pè nílé góòlù so wàhálà yẹn wá máa ń pọ̀n bẹ́ẹ̀ so tẹ́ náà ti pọ̀n bẹ́ẹ̀ so bí wọ́n ṣe wá ń híà rẹ̀ àwọn èèyàn wá tẹ́wọ́ gbà dáadáa so bí Londona yẹn ṣe wá bó ṣe búrẹ́kẹ́ nù. bí Londona ṣe lẹ̀ mọ́ yín nìyẹn àmọ́ ẹ ti lọ London dáadáa. Lẹ́yìn bá ti rọrùn yìí ò rọrùn mi ni ò rí páńpá àgbọ̀dọ̀ sọ nǹkan tó tẹ̀lé àmọ́ èmi gan mo rí sign lára yín. Sign wo ni bẹ́ẹ̀ ọlá yín náà là ń jẹ kí ọlá yín ni. Àwọn olólùfẹ́ yín kan náà tún ní ẹ súnmọ́ bàbá Àgbákò dáadáa kọ́lọ́ndẹ̀lẹ̀ fi ẹni rí bí kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti Àgbákò. Àgbákò náà close mẹ́yìn gan kò sẹ́ni tá Àgbákò. No Charles Àgbákò Charles Solomon. ok sí àbálẹ̀ sọ. bẹ́ẹ̀ni sà Àgbákò gbọ́dọ̀ súnmọ́ wa sà. Àgbákò yìí torí sẹ́rí bàbá Àgbákò ọ̀gá ni wọ́n jẹ́ fún wa ní àsìkò kan wà tẹ́ pé àwọn òṣèré àpọ̀ ní area ibi tí wọ́n ń pè ní Muslim scholars ìbánimọ̀ so àjọṣe yẹn pọ̀ dáadáa. ok kò jù bẹ́ẹ̀ yẹn lọ. ọ̀nà ibi tá a gbà súnmọ́ náà gbogbo òṣèré tó bá ti jù wá lọ ọ̀gá ni wọ́n jẹ́ fún wa nídìí iṣẹ́. tó bá yẹ pé ṣiṣẹ́ eré àgbéléwò ilé tíátà iṣẹ́ wo lẹ bá máa ṣe ló wù ní. ṣe rí iṣẹ́ tí mo sì tẹ́tẹ̀rẹ̀ mẹkáníìkì ni mí. lóòótọ́. bẹ́ẹ̀ ni abẹ́ mọ́tò lọ́gá mi ti fà mí yọ tí mo ti di olókìkí báyìí mẹkáníìkì ni mí mo dẹ̀ máa ṣẹ́ iṣẹ́ yé mi gan-an so mo láìkí kí ẹ máa tú kó máa wá fìdí kókò mo láìkí ẹ gan-an kò sí ẹ jẹ́ kí n wo ẹ máa dàsún ẹ pẹ̀lẹ́. dàsún mo mọ àwọn kan tó ń jẹ́ mo mọ product tó ń jẹ́ dàsún ẹ pẹ̀lẹ́ yín mo mọ dàsún mo mọ brand mọ́tò tó ń jẹ́ dàsún ẹ̀yin lẹ fẹ́ pẹ̀lẹ́ sí. pẹ̀lẹ́ yàtọ̀ dàsún jura wọn lọ dàsún ẹ pẹ̀lẹ́ yẹn ní first set tó kọ́kọ́ wá kódó kan wá 20y ìrọ̀rùn wá 21 wọ́n máa gbẹ ẹ̀yìn ó wà kékeré ńgbà náà. o possible. ó lọ possible àṣeyọdọ ní pé ẹ̀jẹ̀ fertilizer ewu lẹ́gbẹ́ ẹ̀dí bí a fẹ́ máa ṣe bẹ́ẹ̀. mo ló possible ẹ mọ̀ kọ́ mi kó lè ní Ìbàdàn lẹ́yìn.
tí n bá sọ̀rọ̀ ẹ̀kẹ́dẹ̀ sáré Èkó ni Èkó síbi kankan tí ń jẹ́ Èkó ẹ pé Ìbàdàn gángan àárín òkun báyìí la bá pààlà. ẹ̀bá ọ̀nà àbí láti Ìbàdàn sẹ́rí láti Ìbàdàn tẹ́ bá ti dá àárín òkun bẹ́ẹ̀ nílẹ̀ wa pín sí so ẹ̀yin bẹ́ẹ̀ ni. Èkó ló lọ òkun lọ sàn wá lọ ṣọ́ ti fa òkun lọ sí Ìbàdàn ni. ló ti bí náà ni extension Ìbàdàn ní Èkó. kò tiẹ̀ tí wọ́n ṣe Ògùn state Ògùn mà wà láàrin Ìbàdàn àti Èkó. Ògùn èwo. Ògùn state ìpínlẹ̀. alẹ́ extension Ìbàdàn ní gbogbo bí tẹ́ ń dárúkọ yìí ayé ò mọ tán ní. bóyá ọmọdé tí ò bá gbọ́ tán agbárò bá torí ẹ̀ tún bá rọ̀ bá ó mà ṣe o. oh my god. bó ṣe má jọ surprise ẹ̀ mo lè jọba ń lu lẹ́kọ̀ọ́. lóòótọ́ ni nígbà tí yóò bá jọba nílẹ̀ Ìgbò tí Ìgbò náà ń jọba nílẹ̀ bí àtọ̀ ó lè ṣẹlẹ̀. òun ló dé gbogbo ẹ̀ lọ sọ pé lóòótọ́ ni. mo kà fún yín ní. mo fura pé 419 ló tírẹ́ẹ̀nì ẹ̀. ó dẹ̀ jẹ́ kí n wèrè lọ́wọ́ yín ní bí ọdún mélòó kan sẹ́yìn ẹ ní ẹ tí produce movie kankan rárá pé kò dẹ̀ wùn yín nígbà yẹn ṣó ti wọ́n wùn yín ṣiṣẹ́ ti produce àbẹ́ ẹ̀ tí produce lọ kí ló dé. ṣé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ sọ kiri ọmọbìnrin o. ṣé òótọ́ ni àbí kò ṣòótọ́. mo sọ̀rọ̀ yẹn rí lóòótọ́ mo sọ yìí. ṣe é pé àtúndì kókò. ṣé tó ṣẹlẹ̀ pẹ̀lú mi pẹ̀lú ọ̀rọ̀ production ni pé nǹkan méjì tẹ́ bá wo tàbí tí mo ń ṣe gan-an ní sábà ṣe tẹ́ bá rí i pé bẹ́ẹ̀ ṣe ń pè mí yóò ti tọ́dún méjì lọ́gàá ní bá mi sọ fún mi wá mo máa ń wò pé èrí wo làwa ti rí tàbí wá sọ mo sì máa ń wò pé gbogbo nǹkan ló ní àsìkò tẹ́ bá ṣe pé bí ìlú ìṣeré ó ń ṣe pé mo kàwé tó pọ̀ but mo ní exposure tó ràn mí lọ́wọ́. So exposure yẹn jẹ́ kí n mọ̀ pé if you are an actor it's not compulsory you should be a producer. Okay. And again n tó jọ mọ́ ṣẹ́ ti ṣe mo ṣe ló yé mi gan ti fún tẹ̀tọ̀ torí pé kó tó di pé wọ́n mọ̀ mí mo ti wà behind the camera dáadáa mo ṣe location manager rí mo coordinate rí mo direct rí so mo ti rán secret tó wà ń bẹ̀ ṣẹ́rí àti ṣe production if you want to have a very good production ó máa take good time ó dẹ̀ máa involve owó gan ṣẹ́rí production kọ́ni production tá a bá fi ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ́ dákun kí ló kọ̀ rẹ̀ náà. Dámilọ́lá dákun wá ràn mí lọ́wọ́ nígbà tí èsì pé sàrà ṣe yí àyà sí mi kí n gbé wá dó tì mí fún mẹ́ta kí n mọ̀ fọ́ ní reasonable money tí wàá fi lọ you won't be happy kò sí ìfẹ́ tó fẹ́ ní sinmi tó bẹ̀ nígbà tí o di pé mi ń bọ́ pay bills rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn kan yẹn máa ń ṣe mí pẹ̀lú àti pé mo fẹ́ ṣe production pé mo ń ṣe ọmọ olówó èmi kò dẹ̀ tí búrẹ́dì ní mi tí yóra mi to that stage láti ṣe production that is one two ni pé if you are a commercial actor to the glory of God I am one of them so tó bá fẹ́ ṣe production ẹ̀sẹ̀ pé a fẹ́ lo kọ́ọ̀pù yìí ọ̀wà ní kọ́ọ̀pù yẹn wà ní ẹja lo plastic ó ṣe nǹkan tó dáa torí script gangan fúnra rẹ̀ nítorí bá ti ń lọ́kàn pẹ̀lú ẹ̀ tí àwọn pé ń gbà bá la fẹ́ lo wáìnì táwa ń sí kóòkì tá à ń fomi mí sè táwa ń wá gbò wáìnì tá ẹ fọ̀ nù tẹ wá dànù kí ni actor tó fẹ́ lo wáìnì gangan kò ní lè mú kóòkì bíi wáìnì gangan. expression. àná ọkàn tó máa wà lọ́kàn rẹ̀ ni pé wọ́n fọ̀gbọ̀ ẹni kò mọ̀ bọ́yá duplex tàyẹ̀ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wọ́n lọ fọ̀nù fún un so kò ní lè tẹ́mọ̀ kò ní lè mú gbogbo àwọn nǹkan yẹn production ò yẹ kó rí bẹ́ẹ̀ so àwọn tó ń ṣe production gidi wọ́n mọ̀ pé okay we want to do for ẹlòmíì wà dé pé yóò fi Èkó ilẹ̀ á lọ sí Ìlọrin torí tí ń wà Ìlọrin ló wà fẹ́ràn pé tó wá dààmú dérú bẹ́ẹ̀ kò yẹ kó wá tó ní di props kan kó tó wá máa ṣe ìlẹ́lẹ́ lórí ẹ̀. tẹ́mọ̀ ẹ wo mo bá ìkan náà àwọn director ṣiṣẹ́ nígbà tí mò ń kọ́ dín mo ń ṣe location manager Tádé Ògìdàn ó ṣe àwọn nǹkan tí mo rí pé bí mo fi yí ẹ kó rí nìyẹn a lọ wá ọmọ kan wà ní ìdánwò kékeré tó já sí swimming pool tẹ́mọ̀ pé ìgbà tọ́mọ yẹn dé tó fẹ́ kọ́ fi swimming pool wọ́n jẹ́ kó já síbẹ̀ lóòótọ́ ara ń ta mí tọmọ tí ò súnmọ́ rẹ̀ kò tí yẹn tó lọ fẹ́ mú bọ́ọ̀ ṣáájú à ń pé no ó tún rẹ̀ ni because one thing about that man ni pé n tó fẹ́ yẹn ó dìgbà tó bá rí olè mọ̀ pé you see so no I want to n tó fẹ́ yẹn o gbọ́dọ̀ di ṣíṣe kò ní lára pé kìnìún kan tó bá ṣe pé ìlú lọ́fẹ́ tẹ́wá ni wọ́n ti paint kìnìún sí black no I need charcoal so mo á wò pé tí yóò bá ṣe production ó gbọ́dọ̀ gbẹ̀gbẹ̀dẹ̀ so tẹ́ gbogbo kọ́nà tí mo ti gbà kọjá lọ rí yẹn ó jẹ́ kí ṣe yé mi
so mo ní láti ní sufficient money and again ṣe mọ̀ mo náwọn ọ̀rẹ́ kan gbà kan tí wọ́n ti dúlé pé wọ́n like mi Ọlọ́run dẹ̀ kẹ́ wọn so ìkànnì wọn is an honourable Igbo ni ó wá pè mí jọ́kan ní pé Múyìwá I want you to do your own production wọ́n á ní pé bí ìgbà ò la máa ro wọ́n á ní a máa jà. Kí nìdí? Ẹ ṣe pé production da ìyẹn omi kò lè tètè ta but ó sì máa tà because ó depend lórí ìgbà tó bá jáde sí bí ìlú bá ṣe rí ńgbà yẹn ni. Ṣé bóyá ńgbà táwọn èèyàn á gbé lórí ọ̀rọ̀ owó lọ́lọ́ wá ní pé kó gbẹ́nu lọ sókè kíní kan wá lọ fẹ́ lọ sóò ní sinimá. Ṣé bí bẹ́ẹ̀ bá jẹun tán ní òkun tó fẹ́ lọ fojú lóúnjẹ wọ́n kò fẹ́nu lóúnjẹ náà. So wọ́n á ní pé ó ṣe tí mo lè dájọ́ lé lórí but a lè ṣe tán sìn ká lọ sinimá kọ́ lọ́dẹ̀ pé lójú ẹsẹ̀. Ṣé bí ń jọ náà tí wọ́n bá ṣe fíìmù wọ́n á máa ṣó lẹ́ẹ̀kan tí wọ́n dẹ̀ ra mọ́tò nù ẹ̀ tó wó dẹ̀ tó sẹ́kù tí wọ́n tẹ̀lé pa gbogbo owó dàbí ṣe sinimá. So yẹn máa ṣe nǹkan tó dáa bọ̀ kò ń ṣe nǹkan tẹ́ pé ẹnìkan wà gbọ́kàn sí pé àti ṣe production for the next 6 months mo fẹ́ rówó mi àtẹ̀rẹ̀ ẹ̀ẹ́dọ̀ta rẹ̀ á yín tí mo wá sọ bẹ́ẹ̀ fún ó wá wò mí ó lóun láì kí n pé mi ronú tí mo fẹ́ rí mo ní kí mo fẹ́ ronú tí mo fẹ́ rí síbẹ̀ I know báwọn èèyàn mídẹ̀ ṣe máa ṣe production ni pé tí wọ́n bá rí AP tó fún wọn lówó láti ṣe sinimá wọn kò tó ti fẹ́ rí èrè. Kan tó ṣiṣẹ́ rárá. Iṣẹ́ tẹ́lómi ò ti ṣe ti náwó rẹ̀ ẹlòmíì ó kọ́ tó ti wò pé ok wọ́n fún mi ní 10 million fún ṣiṣẹ́ o ìfẹ́ náà ju 6 million lọ. Ó dẹ̀ tó possible káyé ẹ̀ yọ́lẹ̀. Ó máa yọ́lẹ̀ ẹ ṣe ń pàṣọ kan náà aṣọ lájọ wọ̀ ẹ́ purpose kan náà lọ́jọ́ serve òun kálukú máa yẹ tó ra tiẹ̀. Bóyá ti ní ìsìngbẹ́ ìfọ̀ bí ẹ̀mí ló kan yóò bò ó fẹ́ yín irú tèmi ní ìsìn original ni. Gidi gangan ni ọmọ Àyìnlá gidi gangan ni. wá ń wà bí. sáà mo fún yín. So bọ́dọ̀ production ṣe rí nìyẹn my dear sister. So bọ̀tọ́lọ̀ ti bá ní àsìkò ti tó because ẹni tó ń sáré lọ́dún sósì ẹni kó wá ṣe production bó ni ó ṣe concentrate tí ó ṣe dáadáa. Àmọ́ àwọn èèyàn kan máa produce wọ́n act wọ́n direct wọ́n kọrin nínú iṣẹ́ kan. Wọ́n ní agbára ẹni but ó máa ní ibi tí máa kù sí náà èèyàn lè má rí ìnàdíyàn gan mà kò yẹ kó rí bẹ́ẹ̀ á pé kọ́lọ́n ṣàánú wa ni iṣẹ́ wa dáa kọ́lọ́n ṣàánú wa ká máa rówó bá ṣe kò yẹ kí ìjọba support wa lórí ẹ̀. Ìjọba support yín kí ìjọba support yín. Kí wọ́n support wa lórí ẹ̀. But ẹ̀yin máa ń support ìjọba tó bá dìgbà ìpolongo gbogbo yín máa ń jáde púpọ̀ nù yín kì í má sọ pé gbogbo yín púpọ̀ nù yín jáde polongo fún ìjọba ẹ dìbò fún wọn tó bá wá ṣetán tẹ bá polówó fún wọn tó bá wọlé kí ló máa fi wá support yín. Nítorí pé mo tiẹ̀ dé ìpolówó fẹ́ nìkan kan rí náà ṣùgbọ́n ṣe rí nǹkan kan tó wà ń bẹ́ẹ̀ ni pé yàtọ̀ fún yà ń support ìjọba táàsì tí wọ́n máa ń sọ pé èèyàn san àwọn à ń san táàsì gidi gan. Ẹ jẹ́ àwọn. Ṣé bí fíìmù wa ń lọ censor board ó ní tíjọba ń rí lára wa ìjọba ò dá sí wa padà ní ẹ̀yin ìjọba ẹ̀ ń gbọ́ mi ẹ dákun ẹ dá sí wa ẹ wo àwọn kọ́ńtírì mi bí wọ́n ṣe ń tọ́jú àwọn òṣèré wọn iṣẹ́ wa wà lucrative iṣẹ́ wa gan ó tó jókòó tì fún yín tí ó dàbẹ̀ pé ọ̀rọ̀ epo gan làwa gan jẹ́. Wọ́n máa wà yín bí rọ̀bì. Gidi gan. Àmọ́ mo tún rí gbọ́ pé nígbà tí ANTP wà wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó nígbà yẹn wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan dà pé ààrẹ orílẹ̀-èdè wa ló wà ní gómìnà gbà yẹn wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan láti fún ANTP ní ilẹ̀ kankan film village wọ́n ṣe ètò ìṣúná owó fún wọn àmọ́ àwọn èèyàn náà ló jẹ́ ká mọ̀ wípé wọ́n padà rídìí ẹ̀. ṣe rí èèyàn kan ni wọ́n ń pè ìjọba ràn yín lọ́wọ́ mi ni wọn ò ṣe but Lagos State nìkan kọ́ ni ANTP wà we have it throughout Nigeria. Èrò bí bàbá wa Tinubu ṣe wà bẹ́ẹ̀ nísìn kí wọ́n fi àyè kan lẹ̀ because ṣé mo ọ̀pọ̀lọpọ̀ kan ló ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ wa dẹ́ pé bí ó ṣe gbà ní kò ṣe bó ṣe yẹ kó rí ọ̀dà ní censor board nísìn ẹ̀rí bómi wa dẹ́ pé wọ́n fẹ́ censor fíìmù Yorùbá Ìgbò ló wà ní ìtàgé kí ló gbọ́ tà ń sọ kí ni tó fẹ́ correct mbẹ́ so bó ti bọ̀tí lágbára ṣé àmọ́ pé tó bá ṣe pé wọ́n fẹ́ really dúró tí wọ́n Lagos State government wọ́n dúró ti àwọn ANTP Lagos State níbo nǹkan tẹ̀ sọ pé wọ́n ṣe yẹn ṣùgbọ́n òun ṣe pé wọ́n generalize pé Federal Republic of Nigeria ló ṣe fún ANTP as at that time as at now we have ANTP we have TAMPA
ẹgbẹ́ ti pín sóríṣiríṣi. but individual development ló ń wà orí ọ̀fẹ́ tó ń kálukú bá rí ẹni ṣe ti understand kò sí òṣèré tí ò gbódò bóòlù ẹni ṣe fẹ́ gọ̀tò tí ò ní ṣe nǹkan kan àbí téèyàn bá gbọ́ pọ̀ táàrí ìlú ẹ̀rí wọn a sì mú dóbẹ̀ máa sì kúnlẹ̀ fún ó di ìwọ̀n inú ṣé kò play role tiẹ̀ ó náà play role tiẹ̀ nù. látìgbà tí NTP wá pín ẹgbẹ́ ò lẹ́yìn bọ́ sí. Tampa mọ wà. Tampa ńlẹ̀ wà. àwọn olólùfẹ́ yín máa ń sọ wípé nígbà míì tí èdè àìyedè bá wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ yín bíi pé àwọn àgbààgbà ò kí ń dá sí bíi pé ẹgbẹ́ ò kí ń dá sí èmi wò pé ẹgbẹ́ lè máa dá sí kán má gbé jáde wá fi hàn wọ́n pé ẹgbẹ́ dá sí òun tẹ́gbẹ́ ṣe rèé o pàápàá jùlọ àwọn tó máa bọ́ sórí ẹ̀rọ ayélujára social media tó máa búra wọn tí wọn ò tiẹ̀ bìkítà pé bóyá àwọn olórí wà nù ẹgbẹ́ kí ni ẹgbẹ́ máa ń ṣe sí ọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe rí iṣẹ́ yìí iṣẹ́ ayé ni but gbogbo táwọn yẹn bá ti rí gbogbo wọn náà ló ṣe rí ṣé àpá yìí gan ní ìsìn bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ wọ́n ti lè categorize ní máa lọ òṣèré torí pé ẹtí hàn lójú mú màwòrán ṣé rí òṣèré ṣé rí ẹlòmíín wà ní ìṣẹ́ pé ibi ọba dé lọ́lọ́run ti kẹ́ ìyẹn kàn lè gbé fóònù báyìí kó dẹ̀ sọ̀rọ̀ kí ọ̀rọ̀ yẹn dẹ̀ go viral wọ́n ti kà parọ́ òṣèré náà ni aráàlú ti mọ̀ ọ́n òṣèré ni àti bí ẹgbẹ́ ṣe wà Tampa ń wà NTP wà TGM Golden Ambassadors wà àwọn kan tó wà tí ò tẹ̀ lóko tẹ́ kàn jẹ́ bí tíìmù that is ẹni èjì ni pé ẹ mọ̀ yí pé ìlú tó bá jẹ pé jẹ́ ìpín nìsín federal government ní fún state allocation ṣe pé yóò ní control lórí ẹ̀ ọmọdé yẹn bá ń bọ́ nílé yóò rí bá sọ̀rọ̀ but àwọn ọmọ mi wà tẹ́ pé ọlọ́run ló kàn ṣàánú wọn wọ́n kàn jẹ́ producer bóyá gbogbo wa tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ayé rí nàrí wọn èyí ẹgbẹ́ tá à ń sọ gan mo ò wá sí pàdé mo ò ṣe náà tán so tí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí bára wọn jà àbí ẹ tẹ́ pé ó ti di pé lóòótọ́ ojú ti mọ̀ ọ́ ojú tó mọ̀ ẹ́ nìsín ó ti fi yàsọ́ náà bò mí bóyá mọ́tò ni ti ń tà bóyá lé ní ti ń tà bóyá kìnnìkan ni ti ń tà ara wa náà ṣáà ni bó tí wọ́n bá ń bára olówó sọ̀rọ̀ tálíkà ló Nàìjíríà kí Nàìjíríà wèlé. àmọ́ àwọn èèyàn náà ti sọ pé ẹ̀yin púpọ̀ nú àwọn òṣèré ló fà torí ẹ̀yin lẹ máa ń wọ́ àwọn ọmọ ìmọ̀ra tí wọ́n bá ti lówó lọ́wọ́ wá produce ṣàpè bẹ́ẹ̀ náà ṣe sọ́ọ́sì pé ọ̀rẹ́ yín kan ní kẹwàá produce àmọ́ ẹ ti fi ọgbọ́n pé ní ìfẹ́ kájà púpọ̀ náà àwọn tó wà ní industry náà ló máa ń sọ pé àwa produce tó bá ti lówó má wọ̀rì èyí tó yẹ kó fi kọ́ṣẹ́ níbì kan tó yẹ kó fi lọ ṣe ọmọ tó yẹ kó fi lọ sìn níbì kan tó bá ti produce wàá máa pe àwọn èèyàn wa ni ṣó wá lẹ́tọ̀. ṣe rí ẹyàtọ̀ irú ìtọ́rẹ́ mi dẹ́ fi ṣàpèjúwe ìyàtọ̀ wà mẹ́ wọ́n fẹ́ ràn mí lọ́wọ́ ni wọ́n fẹ́ fún mi lówó pé kí n ṣe production wàánù mi ń ṣe bí mo ṣe ń stáàkì tó ń fẹ́ ṣe ìgbẹ́jú kó gangan ló máa jẹ́ producer mo sì fẹ́ báyìí sọ pé òun ràn mí lọ́wọ́ ọ̀pá ọ̀rẹ́ wa má bàa dàrú mo fi ní pé báyìí ni ó ṣe rìn sọ bá tẹ lọ́rùn bẹ́ẹ̀ nígbà tí ó sì ti fèsì lè mo ti rí pé kò tẹ́ òun lọ́rùn nìyẹn bó ṣe rí àwọn tẹ́ ní pé wọ́n invite àwọn aráàta wá di producer. wọ́n ní ọlọ́mọdé ajẹjẹ ọ̀tá wa ọ̀rọ̀ ilé ọkọ̀ kò gbomi lé náà. kò ṣáná bẹ́ẹ̀. kí ni ṣé oúnjẹ tó wá rí kọ́ náà ni ó jẹ ṣé wọ́n dá ń pè yẹn pé wá sí báyìí àwọn bí nípa àwọn ṣe business ni torí pé òkè olódúró ọlọ́bùnmí bọ̀ rí gbígbà sí kò rẹ ó dẹ̀ rẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ ọmọ kan tó lówó lọ́wọ́ pé àwa ṣe production ọmọ náà ti fi condition ọ̀gá tí ń bá ṣe production èmi lẹ́ẹ̀fi play lead role àti kò sí nǹkan kan ẹ̀kọ́ náà ti dára wa ni so kò sí nǹkan téèyàn lè rí ṣe síbẹ̀ àfi kó lọ ń ṣàánú wa gan kò ń ṣe gbọ́dọ̀ wa nìkan náà ló ń ṣe ló ń ṣe throughout the world ni. nígbà tá a ti lè ráwọn fake doctor fake nurse fake lawyer. what are we saying so iṣẹ́ wa ọlọ́run lọ́wọ́ sí ọlọ́run lọ́wọ́ sí ẹ̀yin èèyàn náà dẹ̀ lọ́wọ́ sí ọwọ́ yóò kó ń bẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní tọ́lọ́run bá mọ̀ kó yé èèyàn náà. bẹ́ẹ̀ni téèyàn bá gbọ́ olúwa mú yìí wá kódà bí ibo bá gbọ́ ó mọ̀ pé orúkọ Yorùbá ni olúwa mú yìí wá kí lẹ bí sà. ta ló ń jẹ́ ẹ̀yìn tẹ̀sán ta ni olúwa mú yìí wá mo kàn ń sọ mí ìdí tí mo lajú mo kàn ń sọ pé téèyàn bá gbólúwa mú ìwà tó gbólúwa òkè àdémú ìwà tó gbólúwa dámilọ́lá tó gbé Ayọ̀délé àmọ̀pọ̀ orúkọ Yorùbá ni. gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣàlẹ̀ fún wa ní orúkọ ọba mẹ́wàá pẹ̀lú àkọlé adé wọn. ọba mẹ́wàá bẹ́ẹ̀ni. ọmọọba lèmi ní Aláàfin Ọ̀yọ́. òṣèní. Olúbàdàn of Ìbàdàn. òṣè méjì. òun pẹ̀tù of Ìjẹ̀rú. òṣè mẹ́ta. Mọ̀nbọ́ ọ̀nà ọ̀fífẹ́. òṣè mẹ́rin. Mọ̀nbọ́ 4/10. ọ̀nà sí mo sì wà ń bẹ̀ ẹ̀jẹ̀ tó ń bẹ̀
alápòmù ọ̀fàpòmù. àpòmù ó ṣe 5. Èwí ọ̀fadó. ó ṣe 6. Arọ́mọ kí ni Arọ́mọlánà ti Iléṣà. èyí ni kẹsàn. Ṣébàjọ́. Rárá mi tẹ̀lé yín o. Arọ́mọlánà of Ìjẹ̀ṣà. Ṣàròmọláràn ni. Ṣàròmọláràn ló ń lo àwọn Ìjẹ̀ṣà ń gbọ́ yín o. náà gbọ́dọ̀ bá Arọ́mọláràn ni. Àròmọláràn lorúkọ ọba tó wà ń bẹ̀ ńgbà kan. Ńgbà kan kọ́. ṣé Ìṣọ̀wá Òbòkun ni wọ́n ń lò ní Ìjẹ̀ṣà. Ọwọ́ Òbòkun tọ̀tún náà, ọwọ́ Òbòkun àtijọ́ sọ̀lọ̀ náà nù. Jẹ́ tó mú. ó dà ó di méje okùn mẹ́ta. Okùn mẹ́ta. Jẹ́ ká tún mú ìlú òní mú. Ìjọba kan ní ibi sáìdì tó bá fún Ìbàdàn báyìí. Tìmì Ọ̀fẹ́dẹ. Tìmì Ọ̀fẹ́dẹ ó ṣe 8. Àtàjà Òṣogbo. Àtaọjà ó ṣe 9. Níbo ni tó mórílé náà o. ẹ lè mórílé wo, ẹ lè mórílé Jẹ̀bú, Rẹ́mọ wà ń bẹ̀, Àkúrẹ́ wà ń bẹ̀, Oǹdó wà ń bẹ̀. Olúwo of Ìwó. Olúwo of Ìwó ó ṣe 10. ẹ̀fọn wa méjì sí kakọ̀. Ọlọ́pọ̀ ọlẹ́rìí mo ti lólúwo of Ìwó. ṣé àwọn pé mo ní ẹjọ́ ọba kan. Ọ̀fọ̀. náà mo ní ẹjọ́ ọba kan tàbá kúrò ní Ìbàdàn Ìwó náà ní sáwọn pé ẹ fẹ́ fi style jọ Olúwo. Olúwo kọlà ni. tábà yọ ìlà yẹn kúrò mẹ́pẹ́ kọlà. ṣé ọ̀pọ̀ Olúwo náà àwọn máa ń gara dáadáa. ẹ tún agbádá yẹn ṣe náà jẹ́ ká. Ọ̀fọ̀ fún kábíyèsí. Ọ̀fọ̀ fún kábíyèsí. Olúwo ẹgbẹ́sẹ̀ lé látọ̀kan. tí bàbá bá gbẹ́sẹ̀ wọ́n máa gba màsáàjì ní ẹ̀fìn yẹn lẹ̀. tó bá kọ̀ tí ẹ gbẹ́sẹ̀ màsáàjì náà máa gbà. àtúndì máa màsáàjì wà ní ààfin. yóò rárá wọn wà láàfin. tí wọ́n mọ̀ bá lẹ́yìn ṣáyé òsì. nílé. ní ìfẹ́ yín. àwọn tó fẹ́ fẹ́ yín wà. ìyá tèmi ọ̀rọ̀ rẹ o tí mo sọ mo lórí omi mi tọ́nù sọ́nà rẹ ni. ẹ mọ̀ pé èmi máa ń sọ fún yín ẹ má jẹ́ ká dánmọ́ alẹ́ Yorùbá kò pé yín kò dá ẹ máa fọwọ́ òsì júwe ilé bàbá yín wọ́n á béèrè pé ibo lo ti wẹ̀ lómi gan ò lè sọ pé agboolé wa rè ibi tí mo ti ṣẹ̀ wá rè wọ́n mọ̀ tán kò dáa tó torí pé gbogbo wa ti ń travel àti ń lọ London àti di Londoner ẹ̀gẹ́ Londoner gan ò gbàgbé ilé ẹ stop ẹ bá mi. Níbi tó bá sọ̀rọ̀ tó ń díjú. Díjú síta ni àwọn olólùfẹ́ mi wọ́n mọ èmi àti wọn àjọ wà no more gẹ̀gẹ̀dígẹ̀ wọ́n gẹ̀ẹ́tì. Wọ́n fi rẹ̀ sí commercial lórí afẹ́fẹ́ sọgbọ́. Kí ló dé? Ó tún wò wọ́n. Èmi àti wọn jọ wà ní ìjọba pé tẹ̀yìn bá ti lọ tán èmi àti wọn tún jọ wà ní. Ṣíṣe jàrá ẹrù dáadáa o. Àwọn ilé come and buy ni. Come and buy kí là ń tà? Kódà ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín kí làwọn nǹkan tí ó dàbí tá bá sọ pé tẹ́ bá jókòó ó dàbí nǹkan tí bóyá kí n sọ pé nǹkan tí ẹ regret nǹkan tí ẹ kábàámọ̀ pé nínú industry mi ìbá ti máa rìn báyìí tó bá jẹ́ pé ó yé mi ni mi ìbá ti ṣe báyìí láwọn nǹkan yẹn díẹ̀. Kẹ́rì ní industry mo ka industry yẹn bẹ́ẹ̀ ń kàwé ni kẹ́rì ṣe àyè acting ọ̀tọ̀ àyè kéèyàn study industry yẹn gangan ọ̀tọ̀ ni àwọn nǹkan mi wà dé pé mo máa ṣe ní industry ó máa ń dàbí ìmọ̀lára ẹlòmíì. I won't lie to you, when some people see me, wọ́n máa ń wò bẹ́ẹ̀ pé mo wà nù actor tó wọ́n. Èyí ló dẹ̀ fà á. Because ẹ jẹ́ ṣàlàyé kan fún mi ní dárúkọ òṣèré. Ìgbà tí mo máa ń ṣe location manager tí mo dẹ̀ tó máa ń coordinate. There was a particular time tí òṣèré kan wá bá mi. Ó mú script wá. Marketer ló fún lówó. Pé ọ̀fẹ́ ṣiṣẹ́ báyìí ó wá dárúkọ àwọn actor tó dárúkọ yẹn náà àjọ rìn ìkan wà tẹ́ pé mi àti ẹ̀tẹ̀ jẹ́ wọléwọ̀de so ó wá ti bá kan sọ̀rọ̀ ìyẹn ni pé iye báyìí ló wọ́n gbàjà rẹ̀ but nínú estimate owó yẹn tó gbé wá tá a bá ná kò ní á mẹ́rẹ̀ láàrin kan ẹnìkan tó tún wá wà tó tún lè interpret character yẹn bí tẹniyẹn náà even fẹ́ẹ̀ ju tẹniyẹn lọ wọ́n á ní kó báyẹn náà sọ̀rọ̀ ìyẹn náà kó takú sí irú iye yẹn. But at the end of the day tí yẹn wá tọ́ bá yẹn sọ̀rọ̀ tèmi náà wá tún dá sí pé owó tó mú wá lé báyìí yẹn wá agree ó wá bá ṣiṣẹ́ yẹn nígbà wá bá ṣiṣẹ́ yẹn olóhùn wa lọ fi àlùbáríkà ṣiṣẹ́ yẹn gan iṣẹ́ yẹn dáa mákẹ́tà tó wá taṣẹ́ wá sọ pé ok ó máa fún ní owó mi kò ṣe ní ńlá ṣe nígbà tó wá fẹ́ ṣe ní ayọ̀ tó wá bá mi pé kí n tó bọ̀ coordinate àti pé máa ń pẹ́ now this time around I need láti compensate. ẹni àkọ́kọ́ ṣe tó sọ pé ó lóun ti gbọ́ padà sékòó bàtà rẹ̀ ti fẹ́ yà nígbà tó máa padà dé wọ́n á tún pè pé ṣé o ti bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ sí ẹ ti jọ sọ fún mi wọ́n ní àwọn máa expect fún London tó ń bá dé ṣé nígbà tó máa dé wọ́n á sọ fún mi pé ó ń sọ pé big project tó ń fẹ́ ṣe wọ́n á tún rí fàṣẹ nìyẹn pé ẹni tí ò gba iye yẹn lákọ̀ọ́kọ́
ó ní big actor police gbogbo wọn á jọ lè ìyẹn tó interpret ẹ̀ dáa ju tẹ́ni yẹn lọ torí ó ní comedy náà ìyẹn dẹ̀ lè interpret mo convince ẹ̀ tó pé ẹni tó help ẹ̀ ń gbà báyìí kò ṣàpè o ẹni àkọ́kọ́ tó takú yẹn tó ní pé owó rẹ̀ pọ̀ ló wá pè so ìyẹn wá wà at the back of my mind pé by the time tó bá ti di pé ó fi owó dáadáa lọ́mọdé bá ti bẹ́ẹ̀ mo ti dátọ̀ tí ò ní wéètì mu tó ó máa ń jẹ́ kí n dúró lórí àárín kan èmi tó wá máa ń ṣe mí pẹ̀lú ẹni pé ṣé mo pé tí ẹ̀ bá mú kí n fún yín lẹ́sàn pé èèyàn mú 500,000 dání Dámilọ́lá ó ní 500,000 lọ́wọ́ bọ̀ torí pé ó ti mọ London náà ó ti mọ ọlá alápá ake náà so ó dẹ̀ ti wò pé gbogbo wa ó lè lò wá ṣiṣẹ́ yẹn pé nǹkan tó bá nílò máa fún wa àwa ṣiṣẹ́ yẹn with 500,000 naira yẹn la fi ṣe pé àgbájọ wà so àpò ńgbọ̀ wá fẹ́ taṣẹ́ yẹn ó wá ní rẹ̀ aṣẹ́ yẹn ní 510 naira àbí 10,000 ó wá gbà so àpò wò lose àwa la lose torí táwa gbé kalẹ̀ fún ọ nítorí pé o tàbí 1.something million naira ni kí wọ́n fi kó náà àwa tá a jọ ń sọ́fà bọ̀ torí pé o mọ value orí tá a ti fún ẹ ló jẹ́ o ṣe bó ṣe wọ̀n ẹ́ so with that èmi máa ń rí èrò torí mo ti wà the back of bí a ṣe ń náwó sí ti iṣẹ́ yẹn so màá wò pé tó o bá fẹ́ fi ara rẹ ṣòfò má fi mí pọ̀ kò lọ dá ṣe kò lọ dá ṣòfò ara rẹ so ó máa ń jẹ́ kí n wá ní principle pé ẹ wọ́n máa wò pé àbí mo fẹ́ difficult when it comes to money no but tó bá yẹ kó máa mọ value nǹkan tí mo ṣe fún ẹ I'm ready mo lè bẹ́ẹ̀ lómi ìṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ tí n play lead role fún tí ní gbowó but tó bá mọ value wàhálà tí mo ṣe yẹn because one thing about èmi ni pé tẹ́ bá kó fíìmù mi mẹ́wàá jọ ọ̀rọ̀ tí mo sọnù mẹ́wàá máa yàtọ̀ kẹ́tí pé mo máa fi ṣàwẹ́wà èmi máa jókòó rìn àárẹ̀ rẹ̀ ni mo ṣe fíìmù kan báyìí ó wà lára fíìmù tó fún mi lókìkí òkú ìyá mi tẹ́ bá béèrè lọ́wọ́ producer ṣe yẹn which is Ọmọgorí Ọlá Azar I think it's ọba ní báyìí ọba ṣe nígbà tí ọkàn pósí yẹn nìkan ọfọwọ́ ara ẹ̀ gbé oṣù professional ló sákan pósí tàbí ẹbí sọ pé ìyá mi yẹn ó wá jẹ́ igi tútù ni wọ́n lò tó wá heavy gan láti gbé ohun gangan fúnra ẹ̀ wá sọ pé mọ́tò ìṣẹ̀lẹ̀ bàbá a máa gbẹ́rù yìí kọ̀rọ̀ a máa yọ ọmọ náà ẹni tá a máa kọ́ fẹ́ lọ wú òkú ní sàárè ta ló gbọ́rù ń bẹ̀ yóò máa dàgbà pé so ní máa fẹ́ ṣe nǹkan kó rí ṣe pé mo láti wà fọ́ láti máa gbé pósí yẹn mo gbé pósí yẹn bẹ́ẹ̀ pé igi tútù yẹn yà mí láyà báyìí bomi mind tó yẹ pé ó ta mi ó tà àpá kó tó di pósí mo gbé bẹ́ẹ̀ so bí mo ṣe máa ń ṣe kẹ́ mo máa ń fẹ́ tẹ́ bá ní kí n wá ṣe wèrè rẹ̀ pé kò sí wèrè ìran wa máa lọ study ìwèrè ni. ní Yaba left tàbí Aro. no àwọn wà ilẹ̀ kan máa ń wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀yẹ ṣe private wèrè sẹ́yìn fún àtìyẹn wọ́n ti wà executive but private wèrè nígbà kan wà tẹ́ pé mo ní afẹ́ ṣeré ìwèrè kan mo wá lọ study ìwèrè yẹn mo wá ti ń lọ ọ̀dẹ mo ti máa fún búrẹ́dì ebi àwọn kò sùn wọn máa lé mi àti máa sọ lóòótọ́ ọjọ́ ilé tí mo ń búrẹ́dì lọ kò lé mi tí mo pé mo fẹ́ wo kárátà rẹ̀ bí ó ti yàtọ̀ torí iṣẹ́ yẹn mo lọ ṣe iṣẹ́ kan bẹ tí mo bá producer kan náà ṣe ọ̀dà pípa pátọ̀ síbẹ̀ ni wọ́n ní máa wọ ọkọ̀ ojú omi apẹja ni nínú fíìmù yẹn ayà lábẹ́òkúta mo wá lọ sábẹ́òkúta 2 days before jọ fìtì mẹ́ta mo lọ sódò yẹn mo ráwọn tó ń lo ọkọ̀ ọlọ́pàá yẹn so mo láti fún wọn lówó pé kí wọ́n kọ́ mi ní ẹ̀jẹ̀ wà so wọn bá tí wọ́n kọ́ mi yẹn ni mo fẹ́ ṣe fíìmù yẹn so ni mo fi ṣe fíìmù yẹn àwọn yẹn ò sọ pé kí n wá ọkọ̀ ojú omi yẹn bẹ̀ wọ́n kàn ní wọ́n rí mi rẹ̀ ní sọ̀kọ̀ rẹ̀ tí omi bọ́tẹ́ tí ń pẹja so mo tó ju àwọn gan tí mo tó gbẹja nù fíìmù yẹn. ẹgbẹja o ṣe bàbá ẹlẹ́ja big fish ẹgbẹja ńlá o ṣe ẹja bíi Dámilọ́lá mo gbé àbí bí ọlọ́kàn ṣẹ́mà so ààrẹ mi lélẹ̀ tí bá fẹ́ ṣiṣẹ́ mo ń gbaṣẹ́ méjì papọ̀ máa dún sórí ẹyọ kan ni. èèyàn ṣe kan tán kí mi tó wọlé. ó lè ti wọlé o but déètì yẹn gbọ́dọ̀ yà pé wọ́n wà máa ṣe kí ni lọ́wọ́ máa rush wọn pé ẹ̀wọ̀ ti ṣe kíájà ni mo ti ń lọ. wọ́n ní púpọ̀ náà ìrìn actor máa ń gbé continuity lọ. mi wà dẹ́ pé kò ṣe 40 actor ṣe mọ̀ pé èmi wà dẹ́ pé ó lè má jẹ́ 40 producer náà o àbí tójú bá rọ̀ sí 40 producer nù tójú bá ti rọ̀ àbí kó yọ ti sọ fún producer pé ilé mo máa lò kó lé kí wọ́n tó délé yẹn bóyá ọmọ kékeré kan kú sáàtò kó kámẹ́rà wọ̀bẹ̀ máa yaṣẹ́ ẹ̀wọ̀n sì máa wálé mi ni but mi wà dẹ́ pé producer yẹn jẹ́ tó bá ti di ẹ̀dákun ẹ̀ bá mi sí mo máa wáyé bẹ̀ because mo fẹ́ ràn lọ́wọ́
ó tún á ṣe ní wọ́n fẹ́ kí ifá ṣé tó ń bọ̀ ra ifá bá tún ní òfìsè tutù ní fẹ́ẹ̀mà ọ̀dọ́ mo wá dáfá lọ́fẹ̀ẹ́ ọ̀rẹ́ ifá tún ní omi àtẹ̀mí kọ́ níbọ̀ sí lọ́fẹ̀ẹ́ sí i. Ìbéèrè kan wà tí àwọn obìnrin tí àwọn olólùfẹ́ yín tí wọ́n jẹ́ obìnrin bí èèyàn bíi 3 ló fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí wa. Sáà ṣẹ́ni pé mò ń wo núwèé. ọkọ lẹ̀ fún rẹ ni ọ̀dà kájẹ̀dì ń gbọ́ tó fẹ́ sọ náà. Àwọn olólùfẹ́ yín ní kí ló dé tí ẹ sí lára àwọn táwọn ti gbọ́ rí pé àwọn ọmọ da ní industry àwọn ọmọ pọ̀ àmọ́ àgbọ́wà ìbàjẹ́ kankan torí wọ́n á ní àwọn èèyàn kan máa ní ẹ tábà mẹ́yìn wá àwọn ò lè fi wá síṣẹ́. Kódà ìgbà tẹ́mi àti director government níṣẹ́ ẹ̀bí bẹ́ẹ̀ tó ń produce ló máa ní tó bá mú nǹkan wá o ò lè mú nǹkan lẹ̀ wọ́n ní kò ṣe àwọn producers nìkan pé actors ní gan pé kódà actor míì ti sọ fọ́mọ míì pé ẹ máa mú kan nínú èmi àti ẹ̀ látàrí pé ó fẹ́ yẹbẹ̀ wò ó fẹ́ wọbẹ̀ lọ. Ẹ báwo lẹ̀yin ṣe ìkóra ẹni níjàánu ni ìmọ̀wọ́ ara ẹni ni àbí ẹ kò máa ń gbójú ń bẹ̀ torí mọ́mì tèmi. ó sì ti ọkọ ìyàwó mi orí. Ẹ̀yin náà lẹ pè wọ́n. kí mọ̀ sí èèyàn lásán anú ẹ̀ ṣe mí iṣẹ́ rí tó ṣe rẹ̀ kí kò sẹ́nìkan tó mọ́ tán. The nearest is the dearest. Àwọn bankers ń fẹ́ra wọn. Àwọn lawyers ń fẹ́ra wọn. Àwọn presenters náà ń fẹ́ra wọn. What are we saying? Kò torí pé ojú táwọn fi máa wọṣẹ́ wa ọ̀tọ̀ ni. Ok, irú ọmọ tó tẹ̀lé mi wáyé. She is one of my students. Ó ti wà pẹ̀lú mi over a year. Ó máa ń sùn tì mí lórí bẹ́ẹ̀dì. Lórí bẹ́ẹ̀dì kan náà. Yes, ó ti wà. But olódò ẹlẹ́rìí mi kan nù ọwọ́ mi ò tètè kan níbi kankan rí torí pé ọ̀tọ̀ ni tọ́jọ́ wà láàrin wọn. Kò ṣe láwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé kì í ṣe bẹ́ẹ̀ láwọn òṣèré ṣe rí. Àwọn ọmọ mi wà tẹ́ pé tẹ́ ń bọ̀ láti ta má bínú ẹ̀yin obìnrin o tẹ́ pé bíi rìtáyà púpọ̀ bẹ̀ náà ní tẹ́lẹ̀. Retired OS. Tẹ́ pé mo wá wà rìn wáyé báyìí fókọ̀sì tí wọ́n gan náà ni pé agá pèlè ní mo ìwà lọ́dọ̀ náà ni mo bá lọ. má bọ̀kọ̀ mi sí mi eré fine boy. ẹ stop ẹ. láti ọmọ alẹ́ mú. ṣé kò sáwọn tó ń lè yín ní tó obìnrin tó sì yín rí pé wọ́n kọ̀ wò yín pé bí ìwà lọ́dọ̀ náà mo jí fún ẹ náà. ẹgbẹ́ náà létí. pé. mo ní àwọn àlè ọ̀rọ̀ mi létí mi. kọ́rọ̀ yín létí no mi ìfẹ́ gbàgbọ́ mi ìdẹ̀ ní gbàgbọ́ and that's my position. ẹ máa gbọ́ it's every year. Kò sí tó burú nù kéèyàn báyìí tó bá nífẹ̀ẹ́ sí kó tó fún báyìí wọ́n ní ojú ọmọ pé báyìí ní ìgbà ṣe lè rìn báyìí torí èkìní náà ìyìn láàyè à ń sowó lófò obìnrin sì fẹ́ náà tí ò bá sowó lófò pé nísìn irú ẹ̀yìn. wọ́n ní the man is nice àpà ló ń jẹ́ bẹ́ẹ̀. pé ẹ̀yìn nísìn ẹ bá fẹ́ jẹ fún ara yín ẹ lè ra omi pé ẹ lè fìbó sọ pé please can you give me sachet water ṣe water náà ni o á pè mí mo fẹ́ romi fún yín máa wò báyìí so mi ò expire baby. ṣó ní NAFDAC báyìí. ẹ máa fakọ sí wọn náà bá káyé máa tọrọ léèdì lẹ́sìn máa fún omi inú ọ̀rá igi mú ìgbàlẹ́nu yìí dẹ́ bá mú èmi ò sì láàyè òfòfò ọmọ fakọ kankan wá sọ́dọ̀ mi so ẹyọkan tí mò ń bá pò nù lé ó ti tó. so yẹn ni pé ẹ wà faithful gẹ́gẹ́ bí ọkùnrin. my only two way èèyàn ò lè dá tán. oríṣi kan ní sọ nǹkan ní ìṣẹ̀lẹ̀ mi ọ̀bọ̀ tàbí irọ́ ní ń pa mọ́tò lọ rẹ̀. àwọn ọ̀tẹ̀ ti kọjá ń bẹ̀ má jáde wá já yín o. gẹ́gẹ́ nǹkan tẹ̀ sí ìtumọ̀ kọjá ń bẹ̀ ṣùgbọ́n kò sí irọ́ ní ń pa mọ́tò wa ní ìsinmi ò rí pa. aládé ikọ̀ ọmọ ni pé ẹ bá fẹ́ràn ara rẹ̀ kó tó ajókòó jẹ́ tóbi kan bá bọ́ tàrí ìsìn rẹ̀ obìnrin mi torí pọ́ fẹ́ ní ṣé fíùsì ni torí kan lè bọ́ta mi wà Adégòkè kí náà kan ọmọ rẹ ẹni jọ́sùn mọ́ ọmọ lórí gbérígbé Ọlọ́run tún lè mú mi kó tún lọ jọ mí. àbí kó tún lọ kọlà. rárá ó lè kọlà fọmọ kó lè jọ yín. bẹ́ẹ̀ ni ẹ sọ ọmọ rẹ ń bí mi ìwọ ni ìwọ lọ rẹ ń bí ọ tí wọn lè sàmì sí ọ. rárá ọ̀nà àfin kọlà lẹ́kọ̀ọ́ náà ṣe máa ń kọlà lẹ́kọ̀ọ́. eegun ni yíyan pé eegun ò níran. eegun máa yàtọ̀ eegun làwọn tó wá láti Badagry kódà wọn ò kì í ṣe eegun ogun ni wọn àwa Yorùbá lásán wọn di eegun wọn lè sọ pé nínú àwa tá wà lẹ́kọ̀ọ́ Àwórì wà nù wa ṣé kò wá yàtọ̀. ké ti gbé. ó gbèrè. ilẹ̀ gbé. ó lè ní ké ti gbé. ó gbèrè ó dà lẹ́nu ọjọ́ mẹ́ta kí ni ká máa retí Múyìwá Londona kí ló ṣẹlẹ̀ torí ẹ ti ń lọ sinimá náà ẹ wà lára àwọn ògbóǹtarìgì actor tó ń lò ní sinimá movies. kò sí actor tí èsì actor all these things tẹ máa gbé síbi kan pẹ sinimá ṣé acting sinimá ó yàtọ̀ sí ti YouTube ni.
wọ́n sọ bẹ́ẹ̀ pé ó yàtọ̀ pé àwọn kan YouTube actors àwọn kan cinema face àwọn kan Netflix àwọn èèyàn náà ló pin. sẹ́rí Nàìjíríà nílé ayé wa ṣe rí nù àwa la máa ń mú pé eléyìí ló pure sọ̀rọ̀ ẹnu tó fi sọ̀rọ̀ ní sinimá kan ló fi sọ̀rọ̀ YouTube nígbà ló fi sọ̀rọ̀ àwa máa tara wa jẹ wò ó sẹ́rí actor is an actor as far as I'm concerned but what I know ni pé ètò bá ń deliver bó bá ń kọrin tí ò bá dùn bó fi ti ara ẹ gbọ́ there are some people that they are not funny but they want to be funny at all costs but ṣé yẹn ní túmọ̀ ni ṣẹ́rí kéèyàn funny if you don't have it you don't have it. If you didn't dey you didn't dey. kò sí nǹkan bẹ́ẹ̀ so wo pé kí ni kan but ṣé mọ̀ àwọn ẹ̀jẹ̀ kan ní sinimá nìkan fẹ́ lọ mẹ́tẹ́ pé títì gan ni ti ń dá sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé gùn tẹ́ bá fi sinimá yóò wò ẹni tẹ́ bá ní ọ̀sọ̀ sí script bá sọ pé kò sọ ni gbogbo ni actor sinimá nìkan. ṣárí sí nǹkan tẹ́ ẹ ṣe rí pé kárátà kan wà tẹ́ ẹ ṣe rí. ọ̀rẹ́ mi tẹ̀ ti kú gan láì máa yẹ gbà ikú gan ó ti àbádọ́ mi ó ti mọ̀ pé mo ti bá kúkú rẹ̀ tán kó ló tún fẹ́ wá mú mi fún kúkú ọ̀yọ́ wá mọ̀ tí mo tún fẹ́. ẹ ti jọba rí ẹ ti ṣọlọ́pàá ẹ ti ṣàgbèrò. irú gan ìlẹ̀yàwó ìmọ̀láyè kò sí bẹ́ẹ̀ fi ṣe mí kò lè mú mi mo ti ṣe wèrè jìnnà. so tó bá gbé script wèrè wá 5 million 10 million ẹ níyà. ẹ ṣe níyà mo ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè gan fún ọ báyìí. 10 million lọ́dọ̀ dáfọ̀ owó ni. àwọn pé tó kí ni ìdíje dé o mo ti ṣe olówó ní ìgbà wọn ṣe ń bọ́ lọ́sọ̀ kan tó jẹ́ owó nǹkan wà gàgà. àmọ́ owó ti wá ẹ stop ẹ owó ti wá. kí lórí. owó ti wá. ìdúró yín ìjókòó yín aago ọwọ́ yín bàtà ẹsẹ̀ yín òrọ̀rùn mi ni òrí pàǹpà ó ká ọwọ́ yín fóònù tẹ́ ń lò gan. téèyàn bá dájọ́ rà ló ti mí ìpolówó. but at least téèyàn bá ti no ní yankee náà wọ́n máa ń dá díẹ̀ àwa nàìjíríà la máa mú nǹkan lè pé ẹ̀jẹ̀ sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà gbì ṣe ti get but tó bá rà bó ṣe wà ẹ̀gbọ́n ṣe péyàn kan wá sọ pé agbádá bàbá mi ló wọ̀. Dámilọ́lá má fi ọ̀rọ̀ ẹnu ilé aláàánú jìnnà sí mi bí wọ́n mọ bí ọ̀rọ̀ mi kò sí ní ètí ìlówó. ó dá ń gbà ní. ìyá ńlá ní ètí ìlówó ẹ bá lè fẹ́ràn nílò tó ẹ̀ràn lọ ìdí ìlú olówó àwọn tó wò pé wèrè ó ti ṣe wèrè ó ti sú mi. ikú gan fúnra ẹ ó ti sáì pé ó ti fi mí lẹ̀ lé ayé mo ti kú. ẹ ti ṣàárẹ̀ nínú múvì rí ààrẹ orílẹ̀-èdè. ààrẹ orílẹ̀-èdè. àwọn èèyàn máa yára rẹ̀ wọ́n fi mí sọ dé ààrẹ ni mo ń sáré tẹ̀lé ààrẹ kì í ni o. bọ́n padà fi ń ṣàárẹ̀. èyí tí ẹ fẹ́ jà rẹ̀ gan lórí ààrẹ nísìnyí ìwé jẹun bọ̀rọ̀. ẹ̀dẹ̀ láìkí oúnjẹ. kí n priority mi nǹkan méjì mo láìkì jù láyé oúnjẹ àtọ̀run. lóòótọ́ àmọ́ wọ́n máa sọ pé ṣé yóò fààyè ìmẹ́lẹ̀ oorun lẹ̀ pé orí ìrìnlẹ̀ máa ń wà. àsìkò tí n bá ráyè sùn náà máa sùn ní ìpín nǹkan kan ó disturb mi tí bá sì fẹ́ jẹun ìgbà kan wà tí ìgbàdàn mo gbé mọ́ lọ jẹun nífẹ̀ẹ́ mo kò sí sọ fún èèyàn tó ń jẹ mo wá lọ fẹ́jọ́ Sunday ibì kan bẹ́ẹ̀ lágẹ̀rẹ̀ wọ́n máa ta yín àti fún ẹ̀ máa lọ màá mọ̀ bẹ́ẹ̀ pé mo ṣeré lọ torí oúnjẹ mo ṣe lọ torí ibi pa mí kékeré gan. ebi pa yín kékeré kí ni ìtumọ̀ statement yìí. ẹ ṣe rí àkọọ́lẹ̀ mi ibi tó lọ ń gbé mi gbà lọ pé mi lóbi o èyí ẹ̀ pé wọ́n pòṣẹ̀ àmọ́ yà jẹ́ nígbà so owó jẹ́ kí n ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn nǹkan oríṣi nǹkan tẹ́mà ẹlòmíì wà dẹ́ pé yóò máa dúró ìyà jíjẹ ọwọ́ ló fi dúró rẹ̀ pé torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn irú especially ìwé yìí máa bẹ léèrè pé bàbá tún sìn oh my God ebi ń pa mí can I have something to ebi ọ̀pọ̀ ẹni tí ebi bá pa ẹ̀yìn wọn mọ̀ sọ fún pé ebi ń pa ẹni. torí ó lè máa fẹ́ lọ báyìí. fẹ́ lọ pẹ́ ẹnu ẹ̀ máa sífù kalẹ̀ ní ṣé ni wọ́n máa pè é Dámilọ́lá 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 kí ló ṣe ọ́ Dámilọ́lá Dámilọ́lá wọ́n máa ní ẹ̀lú bíbíkì omi báyìí máa gbé fún Dámilọ́lá báyìí ẹ̀kan náà lọ́wọ́ Dámilọ́lá máa lò òkè pẹ̀lú ẹ̀ ó wá ní Dámilọ́lá àṣẹ wa máa kú túbọ̀ bí n pa mí nì wọ́n ṣe ọmọ bí kí wọ́n ṣe ti ọkọ̀ ṣiṣẹ́ ni ẹni bí bá ń pa tí wọ́n bá pààyàn tó bá rìn lọ báyìí ilẹ̀ tó flat báyìí yóò máa dàbẹ̀ pé
ṣébi pọ̀ rí ni. ebi ò pa mí ìrírí yìí tẹ̀ sọ iná òun ni mo fi. ọmọ tẹ́lẹ̀ fífó báyìí ni o gbé ebi pa àyàn dára nìkan ebi pọ̀ wá rí pọ́pọ́ọ̀fù tó jábọ́ ọmọ bó ń wá pálọ́ mọ́ jẹ́ kú o tùmọ̀ débi lọ́pọ̀ báyìí ọ́fíìsì táyà mọ́ báyìí tó bá rí pọ́ àfọ́jì òkúta wà sí báyìí ọ wà ní wojú ẹ̀ tó pé bá wojú ìyàwó jẹ́ òpin ò ní wojú ẹ̀ débi pé ọmọ òpé dọ̀tí kan wà ń bẹ ẹnu ní ọ̀sẹ̀ tú ẹ̀ ẹnu ló máa pín ẹjọ́ pín pé kí ní kan tó ebi bá ti pọ̀ òkúta ọ̀rẹ́ nu ọ̀fà wọn ti ta òkúta bọ́ tẹnu ọ̀ separate ẹ̀ ò tí get. sublimation chemistry nìyẹn tó bá ṣe separation. yes ebi pọ̀ ń tọ́ nìyẹn because tí wọn gbogbo oríṣiríṣi mo ti gbàrú rí mo ti ṣe bí ṣe pé rí mo ti tẹ̀lé mọ́tò rí ọ̀fẹ́ bọ́ mo ti lọ pọn ráìsì ní sẹ̀mẹ̀ bọ́dà yìí. sẹ̀mẹ̀ kọ́nà sẹ̀mẹ̀ mo tó di pẹ̀ di actor. mo ti hàtì ń gbà náà. ẹ ti ń act àwọn èèyàn ti dá yín mọ̀. wọ́n ti dá mi mọ̀ torí ẹ̀ mo fi lọ gbà ní kọ́nà ọ̀pọ̀ nígbà yẹn báyìí ojú òòtà yé ń bẹ̀ tí ìbá ti pé yẹn yàwé ìtàn gan kò sí tọ́fẹ́ máa wá lọ bọ́dà wọ́n fàyàwó kì í séyàn ní àná máa lọ bẹ̀ ń gbà yẹn. so ibi tá a máa wà ibi kan wà tẹ́ ń pè ní Tàtúbà ibi kan bẹ odò Nàìjíríà láti máa ru ráìsì kọjá so alẹ́ mọ́júmọ́ la máa rù so ẹ̀yin alárùlẹ̀ mọ̀ra yín èèyàn gidi kankan ò lè wà láàrin wa so ó ń bẹ mo ti máa ó ti gẹ̀ẹ́tì ẹ̀ ó bẹ mo ti rí pé àṣírí mi bú ń bẹ tó ti bá ti lọ alẹ́ Friday máa rù di àárọ̀ Saturday á wà ní no man's land yẹn bí inú yanrìn bẹ́ẹ̀ là á wà títí á dùn síbẹ̀ ẹni tó bá lè mú gbó bá lè mú síta kó mọ̀ sí láìpẹ́ mi gbogbo nǹkan ni wọ́n ti máa gbó mu. ló máa mu sìgá. àmì mo ti ń gbà rẹ̀. nígbà kan ẹ máa mọ tí. ilé láìpẹ́ o ti ń jẹ mọ láìkì bọ̀ mọ́ mọ́ tí mu o pẹ̀lú pé mi máa ń mọ̀. bóyá àwọn tí ò lè máa mọ̀ torí tí yẹn bá fẹ́ gbà yín lálejò. èmi ò láìkì ọtí tí ọba wọn ju bíi màtẹ́ ẹ̀ bàtà ń gbọ́ àti tí mo lè mú ni. Àsàmígò. ìwọ̀n àti kì í ọ̀yìn láìka á máa mú kó ìgbésẹ̀ tí wọ́n ti máa dágbo rẹ̀ mọ́ lọ́ọ̀kan gẹ́rin lélẹ́ báàkì mọ́ ọtí dẹ́ pé ṣé bá ti ń bù ìgò rẹ̀ ọmọ funfun. wọn ò ní rí bẹ́ẹ̀. so gbogbo ayé tí mo tó bá tó mo ṣe àwọn bísínẹ́sì yẹn ń gbà yẹn jẹ́ pé tó bá ti di àárọ̀ Sunday máa ra ẹ̀ríkà rice máa ra turkey máa ra kíní wà ń gbà yẹn báyìí máa fọ turkey yẹn máa ra àti condensed milk àti sílíkà so bó dẹ̀ mo bẹ́ẹ̀ ṣe fàkẹ́ turkey yẹn lágbèsálẹ̀ rice wà lórí rẹ̀ condensed milk wà ń bẹ̀ wọ́n lọ bàdá mu. tó lákòótán kí tó jẹ́ kẹ́ máa lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yára rí pé kò sí àwùjọ tí a lè sọ pé ó dúró tí ò sí ipa ilé níbẹ̀. ipa ilé inú ilé ẹbí. lẹ́nu ọjọ́ mẹ́ta rí pé bàbá lọ lọ́tọ̀ ìyá lọ lọ́tọ̀ àwọn ọmọ bàbá ló tọ́jú wọn. látàrí pé mi ò ṣe mọ́ ó ṣe kinní kan ó ṣe bákan a ti wá rí pé àwọn ọmọ kan wà lọ ẹ pé tẹ́yìn náà bá máa rí ẹ rí pé àwọn ọmọ ikọ̀ rẹ ni bí wọn ni wọn rẹ ni tọ́ wọn. báwo ló ṣe yẹ kí ìyá àti bàbá tó bá tiẹ̀ fẹ́ lọ lọ́tọ̀ báwo ló ṣe yẹ kán káràmásìkí ọmọ tó bá ti wà láàrin wọn. ṣe rí àárín yẹn wọ́n lé ní lọ́wọ́ àlejò dì sẹ́rù ni ìgbà tí wọ́n túká ẹ̀ lẹ̀ ń wò ìgbà ń fẹ́ra wọn ti ń túká because ṣe rí ọ̀pọ̀ obìnrin especially ẹ̀yìn ayé ìsìn ẹ̀ ń wá stẹ́ẹ̀pù tí ò wọ́ orí ẹ̀ lè fẹ́ gùn. stẹ́ẹ̀pù tí ò wọ́. tí ò wọ́ tí ò rí kọlọkọlọ lè fẹ́ gùn tẹ́tì rí ìnáwó ìbò wọn lọ́kàn báyìí. àwọn ọkùnrin ìsìn náà wọ́n sì mọ̀ pé nǹkan tẹ̀ ń wá nù àná wàá ṣe fọ́tò tìrìkì ẹ̀ wọ́n gbọ́ wá báyìí. so irú ọ̀la wọ́n fi jọ ń pilẹ̀ relationship yẹn láti lẹ̀ wá òkulẹ̀ sóòótọ́ láàrin wọn. so àní gbogbo tá a máa ń pè ní ìfẹ́ ńgbà míì mi ò kì í ṣèfẹ́ infatuation ni. kò kí ń ṣèfẹ́. infatuation ni àní ìgbà míì wá dẹ pé ntẹ́lómi ò jẹ ẹni ó máa ń ṣẹlẹ̀ láàrin ọmọ mi tẹ̀ ń wá industry náà tó bá rí ọmọ tí ó ṣe pé a ó ṣiṣẹ́ so ibi tí sì ń lọ kọ́ yẹn ó fẹ́ fọmọ yẹn ṣe stepping stone lọ́dọ̀ náà ni ó ń fọmọ yẹn o a tún rí lọ́dọ̀ náà a tún rí ọmọ bóun lọ ti jẹ́ sí ọ pé area brother wọn ni ọmọ náà nílé wá fèsì ọ̀gá pẹ́ńpẹ́ so ọ̀pọ̀ orú nǹkan báyẹn ló ń dàdí lérú because tí ẹjọ́ ń fẹ́ra yín ẹ̀yin náà bẹ̀ sí jóbìnrin nìsín ọkùnrin tẹ wá bá lónìí bẹ́ẹ̀ lẹ fẹ́ jẹ́ a3 tó gbé yín lọ́bẹ̀ tẹ̀ ná 6,000 tó tún dọ̀là tó tún wá ná 6,000 ẹ̀ sì gbé tí ẹ ti ń ṣe olóńgbà 80,000 lóṣù 6,000 tààtàsì tẹ̀ bá jẹun bẹ́ẹ̀ tẹ̀ pé ẹ ti mọ̀ pé ń tàn yín lọ́ọ́ ni pé ọ̀dà nígbà tí ọba ti lówó níwájú yín kọ́wọ́ sílẹ̀kùn bá ti mú yín lọ́wọ́ tán ó ti tán tó ń gbẹ bá bímọ yẹn
ṣé àpò ọmọ tí yẹ ẹ̀ bá wúyàn lọmọ ẹ̀ wúyàn ìyá tó bá ti di pé kó wúyàn mọ́ Ọlọ́run ò pilẹ̀ ṣètò kọkùnrin gbádùn fún. kí lẹ ṣe sọ bẹ́ẹ̀. ẹ ṣe Ọlọ́run ṣe wá ń ṣe pé bíi tọ́lẹ́tù torí pé Dámilọ́lá má fà á ọmọ ọkùnrin tí ó bá jẹun ọmọ ìyàwó ẹ̀ ní òòlù. ọkùnrin tó bá máa jẹun ọmọ ìyàwó ẹ̀ ló máa nù. And let me tell you one thing about life ni pé máa wọ ọkùnrin o láti ilẹ̀ bàbá yìí a máa mú oríṣiríṣi nǹkan mọ́ra ojoojúmọ́ ayé ni pé how are you fine ni wọ́n wà lọ́dọ̀ wa ẹ̀yin obìnrin máa ń sọ ti yín síta ni bébì báwo ni bébì mi wà okay but àwọn ọkùnrin kálá kòkòrò tó burú jù ti máa ń ròyìn á sọ pé I'm fine. But is that not a function of the society? Society ló máa ní ọkùnrin ni ẹ ṣe kiri kò gbọ́dọ̀ sunkún. Ara títí pàtẹ́ǹtì àná ò gbọ́dọ̀ sunkún ẹni tí yà ń jẹdẹ ni ọmọ sunkún ìkan lè yàn fọ́ mú ó lè nàyàn kó ní ọmọ kè ìsádàkọ ọmọ nàkọ́ mọ́ bá a kè. Now for example àwọn ọkùnrin àkìnrí lè rí ilé ayé dáadáa the first 20 years tó padà ọba fẹ́ra wọn ọkọ ló wà control 20 yòókù tó wà bẹ̀rẹ̀ ìyàwó ló wà control tọ́lọ́ sí ṣe kọ́mọ tán first born second born tí wọ́n graduate àti wọn pé wàhálà wo ló tó fẹ́ máa rọ̀ ọ́ fún mọ́ kí ló fẹ́ jẹ́ tù fún ọ sí mọ́ so tó di ṣé náà máa ṣe báyìí so tó bá sì ti mọ̀ bẹ́ẹ̀ kó tó di pé tapá ẹ̀wọ̀ ti kápá ẹ̀ lọ́lẹ̀ mọ́mí sí ẹni ká ṣe báyìí tó bá ti mọ̀ pọ̀ fẹ́ ráyé gbé torí ọkùnrin tí ò tí kù ìyàwó ẹ̀ ní òṣèlú tán tí ó pa and that's the bitter truth. Bẹ́ẹ̀ ti pé ń gbẹ bá fọ̀bẹ̀ sí alọ́run lẹ tó pa wá there are so many ways ẹ fi ń pa wá díẹ̀ díẹ̀ yìí obìnrin. Ẹ mọ̀ kọkùnrin mọ lọ létí mi ẹ̀ mọ́ dùn ẹ̀ ń pa díẹ̀ díẹ̀ náà ni. Kó jókòó sí bí apá lọ ṣúlẹ̀ pé ó dìgbà táwọn tó wà nílé bá sùn. Kó tó wá èyí lẹ máa kọ́ sí ẹ. Ọ̀pọ̀ obìnrin wà dé pé ìnira lẹ máa fún àwọn ọkùnrin bọ̀tẹ́ẹ̀dì mọ̀. But àwọn obìnrin máa ń sọ wípé the average person tí ọkùnrin like ọ̀dẹ̀ ni pé kóun máa ṣe nǹkan kókò máa ṣe tiẹ̀ lọ kò má sọ̀rọ̀ kò má complain. Dọ́yìn tó rí pé èyí obìnrin gan máa fẹ́ bá wa ní equal right and in African setup African lifestyle ọkùnrin ní adé orí obìnrin. À ń ṣe mọ̀ pé àwọn nǹkan kan máa ń wà dé pé ọkùnrin tó fi máa ń sọ́wà ni pé ṣé nǹkan ọkùnrin tó bá gba sálárì ẹ̀ lónìí tí ó sálárì ìyàwó àti wíwọ̀n nǹkan tí sálárì ìyàwó ju tọkọ lọ wọ́n láṣẹ ni ó gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ọkọ irú àṣẹ ìwé ìwé nu owó ń tọ́pọ̀ ju òṣèkò fọ́kọ rẹ̀. Ẹ̀dùn á wò pé ọkùnrin ni ó fún ìyá lówó ìyàwó tàbí dandan ni mo gbọ́dọ̀ gbowó lọ rẹ̀ á fún ìyàwó lówó á fún ara ń jẹ́lé á máa tẹ́kẹ̀ àwọn títí tí àwọn fi graduate tí àwọn bá graduate tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà ti wẹ̀ báyìí wọ́n á tún mọ̀ ìyá ju bàbá lọ ṣe ìbọ́lọ̀ ló design rẹ̀ bí tọkùnrin yóò ṣe rí báwo. Ó máa ń dé stage kan jẹ́ pé ọkùnrin máa wà nílé báyìí tí ò bá ti fi ti ìyàwó ẹ̀ ṣe yóò mọ̀ ráńjẹ jẹ́ ń ta ni yóò délé kuru mọ̀ lọ́tọ̀ tí wọ́n mọ̀ pé dáàdi àti dé o sẹ́ẹ̀dẹ̀ kuru lónìí tí ò bá ti fi ti ìyàwó ẹ̀ ṣe àwọn obìnrin ló máa ní same time yẹn obìnrin yóò sọ pé ń gbọ́ lẹ́jẹ̀ àárọ̀ náà ó ti fún àtọ́jẹ ọ̀sán lónìí o kí ló fẹ́ ṣe kò ní choice àbí tó ló ń bá kí ọkùnrin tó lówó dáadáa bóyá ó ní bí hòtẹ́ẹ̀lì tó sọ pé òun àbí iṣẹ́ tí ó lè pe kitchen ẹ bá ń ṣe sẹ̀mọ́ wá ẹ bá ń tẹ̀bà wá ẹ bá ń tẹ̀bà wá certificate so program ọkùnrin láti lẹ̀ wá ọ̀tọ́kùnrin bàbá ti gbá kámú wàhálà náà ni ó rí later because there is no way like especially ayé tá a wà yìí tọkùnrin bá ti ń wọ 50-60 á ní ẹ̀ challenges kan àtẹ́lẹ̀ ọkùnrin máa ń ju obìnrin lọ at times tí wọ́n bá fẹ́ra wọn. So opportunity pé obìnrin ṣe kí nìyẹn obìnrin á sì tún ṣe ti understand. A tún ṣe faramọ́ra ṣiṣẹ́. Ṣé ẹ̀ǹpẹ́ yẹn obìnrin ẹ̀dẹ̀ náà wà kan tẹ́ ń bá kọ́ yí mọ́tò ní ìsìn lè gbàgbé but ọkùnrin bá sẹ́yìn di next 15 years ẹ̀ mọ̀ rántí ṣé ẹ rántí July 14, 1973 tẹ fọ́ lọ́mì mú pé ńgbà mo lò dé àwọn ìyá àbí jù. Tẹ wọṣọ yẹ́lò báyìí níjọ́ yẹn. Wọ́n náà ti rántí ó ti ní ìdíwọ̀ gan ti kọ́wọ́. Bọ̀dẹ̀ ẹ wọ́n pé wá ka sáàmù kan nù báyìí ní ìsìn fọ́ ilé mẹ́ẹ̀ẹ́dógún lẹ́sẹ̀ kọ́ ìtàn last week o ẹ gbàgbé mo ṣe tọkùnrin sẹ́yìn. Ẹ tún wá lè débi pé ìmí inú yín máa ń di pé yóò pè ọmọ rẹ̀. Mo fẹ́ sọ fún ọ nítorí ìyà tí mò ń jẹ lórí rẹ̀ mo ti ń jẹ yẹ̀ kò jẹ́ kí wọ́n tó wá fìyà ní ọmọ bàbá pé inú emotional blackmail tó máa fi mọ́ mi gbé lóde bàbá rẹ ni ó pa mí tán díẹ̀ ló kù láti ọba sọ kankan
orí ìdí máa ń rán mi àwọn dókítà sọ pé ọpọlọ bíi o ti gbọ́ ẹyin sùn mọ́ sáà mánéèjì pé ọpọlọ òfin iṣẹ́ wọ́n pe kí wọ́n kí láti ṣe fún yín kí ni bàtà ṣùtọ̀ rà lọ fọ́ ọmọ mi lórí láti kí ni ọmọ yẹn wà máa wò pé dáàdì náà wọ́n bá sọ ó ti bẹ̀ mí mo ti yọ̀ǹda ẹ̀fọ́ lọ́hùn nígbà òyọ̀ǹda ẹ̀fọ́ lọ́kìlá àbúrò lójú ọ̀yàn fún ní yóò sì ṣẹlẹ̀ ni. sọ àwọn obìnrin gan ní lọ́wọ́. ẹni lọ o ẹ máa kó o yọ ni ìgbà tẹ́ ẹ̀ bá ti lágbára ẹ̀ dùn kẹ́ẹ̀ fi bù yẹ tẹ́ ẹ bá wù yẹ tẹ́ bá ẹ dọkùnrin ń bà ẹ lọ́jọ́ pa ni. sẹ́mà ẹ̀yin obìnrin èyí tó máa ń láàánú ọkùnrin ẹgbẹ́ 10%. àmọ́ depend lórí ọwọ́ tọkùnrin náà bá fi mú wa. nǹkan mi wà táwọn ò ń ṣe intentionally. bíi. ẹ ṣe ọ̀pọ̀ ìgbà wà tẹ́tẹ́ ẹ̀yin obìnrin máa bínú wípé apẹ́ àtòdé àtètè wọlé ẹ̀yin ìdẹ́lélẹ̀ ókè ẹ̀jẹ̀ ń sọ kí nìkan fún yín pọ̀ẹ́sà ẹ̀wọ̀ orí mi ó pé kí ìyàwó mi tẹ̀lé ẹ̀yà tẹ́lẹ̀ tó understand àárín yẹn ó fà bí 10 years tó understand yẹn pé mi ò ríyàn ibi tí mo ti máa rówó àárín òru máa lẹ́ni no the set of people tí mo máa mix mọ́ ládùúgbò ó gbọ́dọ̀ wọ́n involve tẹ́ pé alẹ́ ni wọ́n máa ráyè kẹ́ẹ̀tì jọ jókòó lọ́dún sọ̀rọ̀ sọ pé ókè wọ́n máa bá wa lọ hánkọ́ program kan níbi báyìí ó jẹ́ bíi 11 ó sì lè kẹ́jú kó lọ́dọ̀ wọn bíi 1 ló tó kúrò àwọn èèyàn tó ẹ ti understand people that matter so tó bá táyà tó wá ń lọ lé yẹn kẹ́ẹ̀tì pọ́ tẹ́ Ọlọ́run o bọ̀dọ̀ délẹ̀ ènìyàn ọmọ wò pé ẹ jẹ̀bi tẹ́ ẹ wálé ó sì nígbà pé ibi tó ti lé tó o bá síbẹ̀ wọn ò ní fún ẹ. láìbá wọn sí ń bẹ̀ láìbá wọn dá sí àmọ́ àlàyé ń kọ́ pé n tó ṣẹlẹ̀ rí o ìgbà míì ẹ kò máa àwọn obìnrin máa ń fìpẹ́ kò máa ń wọlé bíi pé ẹ máa tún fògbójú wọlé pé mo ti lọ mo ti dé náà nìyẹn. ẹ̀yin ọ́ ti ṣàlàyé fún yẹn máa wò pé kí lẹ wá ń ṣiṣẹ́ ẹ wá gbó ni ẹ sì máa kò ń clear sẹ́yìn pé ìgbà míì wá dé pé àárín òun yẹn ni business transaction ṣe bẹ̀rẹ̀. láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Ìmọ̀mọ̀ wọn lẹ́bùn ìkéré eléyìí a fi ṣe entrance ni a fi ṣe ìwọlé pé ẹ̀bùn tó tún máa tẹ̀lé eléyìí tá a máa gbèdì wá sí Ìbàdàn ṣàgbọ́n tó bá ní wọ́n gbèdì ọkọ̀ wọlé bọ̀gìnì ni ẹ ti gẹ́ẹ̀tì. ọ̀rẹ́ gbé mọ́ra ń gẹ́ẹ̀tì sábà gbélé náà. wọ́n ní ká gbé fún yín o. ojú mọ́ mẹ́sì o sówó ní bẹ́ẹ̀ náà AK Media mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣé o mo mọ rírì yín o àárín wa ò ní bàjẹ́ àjẹsọ ò ní bàjẹ́ iléeṣẹ́ yín yóò máa gbòòrò ní o. ẹ̀yin yẹn wá lórí ètò Ìmọ̀mọ̀ mo mọ̀ wípé wọ́n ní kì í dùn púpọ̀ wọ́n ní ṣókí báyìí lọ bí ògè eléyìí ò tẹ̀ tí wọ́n á ṣe ṣókí torí tí a bá ti rí àwọn bàbá wa tí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ pé ọ̀rọ̀ wọn bá ṣe mu láti ọ̀rọ̀ ẹ̀fẹ̀ là ń mú wọnú ọ̀rọ̀ tó yáyì tó gidi tó wúlò fẹ́mi àti yín mo lérò wípé ẹ tún bá wa gbádùn ètò ìbáṣegbè wa fún yín gbogbo yín náà lẹ ti ń béèrè pé ìjọ òní mú ìwà London náà wá ìjọ òun lọ máa wá ìní náà báyìí ní ọṣẹ yẹn ló jẹ́ kó ṣe Ọlọ́run ti fi àṣẹ sí wọ́n fi ti wá wọ́n dẹ̀ ti fún yín ní gbogbo èyí tí wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ti ń béèrè àwọn ọ̀rọ̀ kan ṣe mọ̀ pa ti béèrè bóyá tẹ́ bá tún wá ní béèrè mí o ẹ lè lọ pàdé wọn lórí ẹ̀rọ ayélujára lórí social media àwọn náà wà ní bóyá fún pàpà níwọ̀n wọ́n ń tẹ̀ sójú ẹ̀wọ̀n àti wọn lórí social media nínú mi orúkọ tèmi Oyèpàdé Olúwadámilọ́lá ọmọọba ni ẹ ká tún fi ire àti ìdùnnú pàdé níjọ́ mìíràn àwa òbí ẹjọ́ gẹ́gẹ́ bí bàbá wa ṣe ti gbà wá ní ìmọ̀ràn àti ìyànjú pàápàá jùlọ àwa obìnrin ẹ jẹ́ ká máa ro ti àwọn ọmọ wa tábà tẹ̀ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan ẹ má gbàgbé wípé kí wọ́n lọ lọ́tọ̀ kémi lọ lọ́tọ̀ koríko bẹ ní o òun nìyá máa jẹ ìyà ò ní jẹ àwọn ọmọ wa àárí àwọn ọmọ àárí wọn pè ránṣẹ́ àwọn ọmọ wa wọn ò ní di ọmọ ọlọ́mọ lágbára Ọlọ́run Dámilọ́lá Bánirẹ ó dìgbà. Oy mama, oy mama, oy mama, oy mama.